lè jẹ́ kó tó tọ́ wò lọ́tí mú jọgbọ́ bẹ́yà bá sọ padà mọ́ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lọ rí. Tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀hún jọ níṣẹ́ lọ tí lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀gà pẹ̀lú Ìlọrin tó lóhùn ò fẹ́ rú ẹ̀ nínú ìran wọn ọ̀lẹ́jọ́ pọ́tà dàmọ́ lọ́rọ̀ níṣẹ́. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré àlọ́ba màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi pálí sùnà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwù báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí. Ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bíbólà ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hún tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ gàn ká ṣe lára bó bá já sí pọ́rọ̀rùn ká pẹ́ gàn omi ọpọlọ máa bómi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa mòdìrú kíákíá nítorí pọ́nwó lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ṣèkó Àbíbọ́lá ìlàrọ̀lẹ́ bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan ẹni aláwọ̀ mi báyà ṣàlàsíwájú tọrẹ gan ó pé kò yìn má tó gidi gan. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin Ádámọ̀.
Lucas Production. إن آدم كان شيخنا bàbá wa lágbègbè àlùfáà wa. إن آدم كان شيخنا bàbá wa lágbègbè àlùfáà wa. إن آدم كان شيخنا bàbá wa lágbègbè àlùfáà wa. إن آدم كان شيخنا bàbá wa lágbègbè lálùfáà wa. Gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni. Gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. Inna Adama kana shaykhana bàbá wa lágbègbè lálùfáà wa. Ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n ẹ ò sì bẹ̀rù Ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin ọmọkọ́mọ. Inna Adama kana shaykhana bàbá wa lágbègbè lálùfáà wa. Last after it fàyínà Adama sahibu safa wa sahibu liwafa kana murtada wa kana muqtada. Ẹni tí ò ní bíbí ni ó máa bú bàbá ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn. Àwọn rándanrandan àwọn ọmọ játijàti àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ pàpàlágì ni ó máa bú bàbá bàbá wa lágbègbè. Inna Adama kana shaykhana bàbá wa lágbègbè lálùfáà wa. Súnmọ́ bí kò gbọ́rọ̀ mi ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú ta wà yìí. Ṣé wọ́n mọ̀ kéwú ni ṣẹ́sì gan tún yé wọn kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá tíra mélòó náà ṣe ẹ̀mú wá kárí. Inna Adama kana shaykhana bàbá wa lágbègbè lálùfáà wa. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adama lórí. Ya Rabbi ya. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا فإنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك لدولهم أتدوك لدولهم داوك وانا الحمد لله رب العالمين أباي náà ni ọba tí a yìn tá a sì dúpẹ́ fún àwa lórí ràn lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ níbi àwọn bùkátà wa àwọn ẹrù tó wọnú gbèsè ayé wa Ọlọ́run dákun bá wa sọ di fífúyẹ́ a sì tún ń bẹ Ọlọ́run ọba ní kó ṣọ́ wa kó ń bí àwọn ròyìnròyìn àwọn èròkèrò tí máa bẹ lọ́kàn ẹ̀dá tí máa mú yàn tasẹ̀ gẹ̀rẹ̀
tí ó máa wu àwọn àwà tí ò yẹ kó wù, kó máa dára tí ò yẹ kó dá, tàbí kó máa ṣe ẹ̀sìn láṣesódì, abẹ́ Ọlọ́run kó dákun kó là wá ń bẹ̀ kó sì ṣọ́ wá ń bẹ̀. torí ẹni Ọlọ́run bá là ń bẹ̀ tó fi mọ̀nà náà lẹni tó rẹ́sìn ṣe. ẹni Ọlọ́run bá tí ò bá fi mọ̀nà tó ṣì lọ́nà, ẹni tó lè fi rú ẹni bá ní tó lè fi mọ̀nà ò sí. àwa tọrọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú wa anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹni Ọlọ́run abá ṣàlẹ́ṣà. Ọlọ́run dákun gbogbo àwọn sàhábà rẹ̀, àwọn èèyàn rẹ̀ tí wọ́n bá Nábì lò ayé, àwọn tí wọ́n ṣe dáadáa pẹ̀lú rẹ̀, Ọlọ́run dákun bá wa ṣèkẹ́ṣègẹ́ fún wọn. gbogbo àwọn tí wọ́n wá dé lẹ́yìn wọn tí wọ́n rin orí pa wọn lọ́nà tó dáa, Ọlọ́run bá wa ṣíjú àánú wọn. pàápàá bàbá wa Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori, Sheikhul Islam, Sheikhul Alami, Sheikhul Ifriqi, Sheikhul Najiri Al-Allamatu As-Sudani, rahmatullahi ta'ala alayhi wa ala walidayhi wa ala ulamaihi. Ọlọ́run dákun bá wa kẹ́ wọn kó sì bá wa kẹ́ àwọn tí wọ́n jáde látara wọn, àwọn tí wọ́n bí wọn sáyé àtàwọn tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ọlọ́run dákun bá wa ṣe dáadáa pẹ̀lú wọn. bákan náà àwọn táwa náà tara wọn jáde, Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọn. àwọn tí wọ́n kù láyé nù, Ọlọ́run dákun bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́, má jẹ́ rí nira bí akil hayy al-qayyum. bákan náà ṣàdúrà fún Maulana Sheikhuna Kamaluddin Al-Halabi wa Sheikhuna Yusuf Al-Abwaji wa Sheikhuna Muhsin Aidu wa Sheikh Abdul Latif Yamuni wa Sheikh Jirjis Akodo, rahmatullahi ta'ala alayhim ajma'in. àti gbogbo àwọn àfáà tá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn, Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọn. ládàáyanrí bàbá wa Mudirul Markaz Habibul Malayin, Habibur Rahman, Habibul Hidayah, Habibur Rashad, Habibul Ilmi, Habibud Da'wa. Ọlọ́run dákun jẹ́ kí bàbá náà ó gùn lẹ́mìí fún wa o. Ọlọ́run járí bàbá náà pẹ́, mọ́ kánjú pa wọn o. àlàáfíà tó nara tán tó sì pé ẹ̀mí gígùn tí ò ní múnira dání, Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. iṣẹ́ Ọlọ́run tọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́, Ọlọ́run dákun má jù ó rẹ̀ wọ́n láti máa ṣe. gbogbo ẹni tí ń bá ń fẹ́ dáadáa fún bàbá náà, Ọlọ́run dákun jẹ́ káwọn náà rí dáadáa bí akil al-hayy al-qayyum. àwa kí gbogbo àwa tá a jọ wà lórí ètò, Olúwa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò kó wa. a sì ń kí wa ní kíkí ọlá, kíkí ọlá, kíkí tí ò sígbà kan tí ò bá mu pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Naam, gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ wa tá ń bá lọ, tí lèyí ń jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì, léyìí tí ń já sí wípé ẹ̀tọ́ àwọn tí wọ́n yé àwọn ẹlẹ́sìn míì nínú Islam, òun náà lọ̀rọ̀ tí à ń sọ lọ. a rí i pé a ti ṣàlàyé apin sí méjì. a ní al-huququ al-'amma wal-huququ al-khassa. àwọn ẹ̀tọ́ tó já sí pé tá a bá ti ń ṣe fún mùsùlùmí náà la máa ṣe kíni o, la máa ṣe fẹ́lẹ́sìn mi, tí yẹ pé ó dá mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn mi papọ̀. àwọn ẹ̀yìn náà la kálẹ̀ ní ọjọ́ Jímọ̀ tó kọjá. a sì ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀, kò ní ìdí ká tún máa wí láwùtúnwí. àwa tá a bá láǹfààní ká tí ì wò, ká gbìyànjú ká lọ wò ó, Ọlọ́run ó sì ṣe ní rọrùn fún wa. ká sì dákun YouTube page wa, ẹ dákun ẹ bá wa subscribe síbẹ̀, Ọlọ́run bá ṣíjú àánú wò kó wa náà. ẹlẹ́ẹ̀kejì náà ni al-huququ al-khassa, àwọn ẹ̀tọ́ tó jẹ́ àdáyẹnrí fáwọn tí wọ́n yéé ṣe lẹ́sìn Islam nìkan. àmọ́ kí n tó lọ bẹ̀, mo fẹ́ sáré ṣàlàyé nípa al-ihsan ila al-jirani ghayri al-muslimin. ìṣe dáadáa sáwọn tá a jọ ń gbé ládùúgbò tí wọ́n yéé ṣe mùsùlùmí. ẹ jẹ́ ká wo ìṣe dáadáa Nábì sáwọn tí wọ́n jọ gbé ládùúgbò níwọ̀n bá díẹ̀. a rí i pé àwọn tí wọ́n bá Nábì gbé ládùúgbò nílùú Medina wa ma hawlaha àtàwọn ìlú tó wà ní tòsí Medina, àwọn ìlú tí wọ́n yí ká, a rí i pé asahaba diyanatin mukhtalifa, àwọn ẹlẹ́sìn oríṣiríṣi tẹ́sìn wọn yàtọ̀ sí tá Nábì ń ṣe, wọ́n bá Nábì gbé. tí ó máa túmọ̀ sí pé kana jiranu nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam bil madinati wa ma hawlaha asahaba diyanatin mukhtalifa. nígbà Nábì dé Medina, àwọn tá Nábì bá gbé Medina àtàgbègbè rẹ̀, àwọn tí wọ́n jásí pé ní asahaba diyanatin mukhtalifa, àwọn ẹlẹ́sìn oríṣiríṣi. fakana minhumul yahud, yahudi ń bẹ nínú wọn, wal mushrikun,
àwọn òṣèbọ ń bẹnu àwọn abọ̀rìṣà ń bẹnu wọn alladhina ya'buduna al-asnama láwọn tó já sí pé wọ́n ní Ọlọ́run abá mi kọjá òòṣà kọjá pé wọ́n ń sin ère. wa 'ala ar-raghimi min dhalika kana yad'uhum ila Allahi ta'ala bil-hikmati wal-maw'izati al-hasana. tóun ti bẹ́ẹ̀ náà bá nàbí bá fẹ́ pè wọ́n sẹ́sìn ànábì á máa pè wọ́n bil-hikma pẹ̀lú àwọn làákàyè bil-hikma pẹ̀lú ọgbọ́n wal-maw'iza al-hasana àtàwọn ọ̀rọ̀ tó dáa yóò máa ṣe wáàsí tó dáa fún wọn. walam yujabbiruhum ala ad-dukhuli fil islam ànábì ò tú láàsì wọn pé àfi tẹ́ bá gba islam ni. bákan náà walam ya'tadi ala hurmatihim wa amwalihim ànábì ò sì kọwọ́ bọ ntí ń jẹ́ ìwọ̀ tàbí nǹkan ní wọn. ṣé àwọn pé tá a bá wo ọ̀rọ̀ yìí bá ànábì ti rí ó yàtọ̀ sí pé umirtu an uqatila an-nasa wọ́n pa mí láṣẹ kí n kọjú ìjà sáwọn èèyàn kí n sáà máa bá wọn jà hatta yashhadu an la ilaha illallah àyàfi títí dìgbà tí wọ́n bá gbà pé kò sẹ́ni táwọn máa sìn yàtọ̀ sọ́lọ́run tí wọ́n bá ti wá gbà ní o asamu minni dima'uhum ẹ̀jẹ̀ wọn mórí bọ́ lọ́wọ́ mi gbà náà mi ò ní ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ mọ́. ṣé wọn pé àdìsù yẹn ń júwe ànábì gẹ́gẹ́ bí apààyàn lórí ẹ̀sìn alukurani sì ń júwe ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé rárá ànábì ò rí bẹ́ẹ̀ ànábì a máa pè wọn bil hikma wal maw'iza al-hasana walam yujabbiruhum ala dukhul al-islam kì í máa túláàsì wọn kan gba islam lóbìlà ikraha fi ddin ìjẹni nípa òsínú ẹ̀sìn afa anta tukrihu an-nasa hatta yakunu mu'minin ṣé wọ́n wà máa túláàsì àwọn èèyàn pé dandan wọ́n gbọ́dọ̀ gba islam ni. lasta alayhim bi musaytir ma alayka illa al-balagh kò sí tó kàn wá nábì kọjá kó jíṣẹ́ fún wọn wọ́n gbà wọ́n àgbà èyí wọn ò sí lọ́dọ̀ rẹ̀ tiwọ́ ni kó ṣàlàyé tiwa ni káfẹ́ ń tá bá fi mọ̀nà káfí mọ̀nà ànábì yẹn túláàsì wọn walam ya'tadi ala hurmatihim wa amwalihim àwọn tó jẹ́ ìwọ̀ wọn ẹ̀tọ́ wọn ànábì kì í máa tẹ́ mọ́lẹ̀ wa amwalihim kì í sì máa jẹ owó wọn kó wá ní owó wọn ló kù wa taraka lahum rihiyatul ibadi ànábì fún wọn ní ìgbàláyè táwọn náà ń ṣẹ̀sìn wọn. ma'anal muslimina kanu ashabal kalmatil ulya fil madina tòun ti bó ti jásí pé àwọn mùsùlùmí àwọn náà lẹ́nu wọn tọrọ jù nílùú Madina ọwọ́ wọn níjọba wà ọwọ́ wọn lọ́lá wà walam yasfuku dama ahadin ànábì ò ta ẹ̀jẹ̀ ẹnìkan lẹ̀ minhum bighayri haqqi nínú àwọn tí wọ́n jọ gbé tí wọ́n jábọ̀ òrìṣà ni o tàbí tí wọ́n jẹ́ Yahudi tàbí tí wọ́n jẹ́ Nasara bighayri haqqi láì bá ṣe sí pé wọ́n bá pààyàn lọ́nà tí ò tọ́ kànábì wàá ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ lórí tí kì í ṣe pọ́lọ̀ ló sọ pé béèyàn bá ṣe báyìí o túláàsì ní ká ṣe kí ni ká tẹ ẹ̀jẹ̀ tiẹ̀ náà lẹ̀. bá nábì tí wàá rí yìí wa kadhalika fa'ala ashabu rasulillah bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n jọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá a lò gbà bẹ́ẹ̀ làwọn náà rí ma'a jiranihim min ghayril muslimin pẹ̀lú àwọn aládùúgbò wọn tí wọ́n èé ṣe mùsùlùmí. tá a bá lọ wo Sahihul Bukhari ṣe àwọn èèyàn máa ròyìn mùsùlùmí bíi bá a dá wàláàlì ẹni ó dáa jù láyé mùsùlùmí ni ẹ̀sìn tó dáa jù láyé islam ni. wá fi Sahihul Bukhari tá a bá lọ wo al-adabul mufrad afáwa Mujahid ibn Jabar qal wọ́n sọ fún wa wípé kuntu inda Abdullahi ibn Amri wọ́n làwọn wà lọ́dọ̀ ìkànnì àwọn sahaba anabi tí wọ́n ń pè ní Abdullahi ọmọ Amr wa ghulamuhu yansalikhu shatan ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n pa ẹran kan ìyẹn wá ń yọ awọ kúrò lára ẹran bí ìgbà tí bẹ́ẹ̀ tí máa ń ṣẹran nì tí wọ́n máa yọ awọ kúrò lára rẹ̀ nígbà tọ́mọ ọ̀dọ̀ rẹ̀ ní wá ń ṣe ẹran nì lọ́wọ́ faqala ya ghulam ń wá ń sọ fọ́mọ ọ̀dọ̀ rẹ̀ inú àwọn sàhábà ni o pé idha farraghta fabda' bi jarina al-yahudi tó o bá parí ẹran nì tó o bá ṣe é tán àwọn tó kọ́kọ́ fún làwọn tá a jọ ń gbé ládùúgbò tí wọ́n jẹ́ yahudi la ilaha illallah ẹ dákun lónìí wọ́n máa gbàgbé máa fún bídíà lẹ́ran o inna lillahi wa inna ilayhi raji'un ẹ wo àwọn sahaba al-kiram bọ́gà àwọn ti rí làwọn náà rí eléyìí là ń pè ní al-uswatu al-hasana àwòkọ́ṣe eré
ta ní bẹ lára òjíṣẹ́ Ọlọ́run liman kana yarju Allaha fẹ́ni tí ń bá ń retí ìyọ́nú Ọlọ́run wal yawmil akhirah tó sì fẹ́ bọ́lọ̀ dáadáa lọ́jọ́ kẹyìn wa dhakara Allaha kathira kó sì jẹ́ni tí ó máa rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. àfáàwá sàhábà yìí tí ń jẹ́ Abdullahi ibn Amr yìí ń sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ wípé ya ghulam idha farraghta fabda bi jarina al-yahudi tó o bá ti parí ẹran ni ẹni tó kọ́kọ́ fún jọ kọ́kọ́ jẹ́ àwọn Yahudi tájọ́ ń ṣe kí ni o tájọ́ ń gbé ládùúgbò ni o kọ́kọ́ fún o. faqala rajulun min al-qawm lẹ́nìkan bá dáhùn nínú àwọn èèyàn pé al-Yahudi kẹ́lẹ́ mọ̀ pé bá a ṣe láwọn tí wọ́n mẹ́sìn ní kókóókó lónìí náà la ní wọn lójú ayé àná Muhammad ànábì ò gbà wọn láàyè ni bá a ṣe ráwọn tí wọ́n gba ẹ̀sìn sódì ní òní lára àwọn tí wọ́n gbà á sódì láyé àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lójú ayé ànábì lára ẹnìkan tó sọ yìí pé òun ó máa dúró sínú oòrùn gbogbo ọjọ́ tó òun ó bá lò láyé ni wàlá astadil òun ò ní bọ́ síbòjì láyé torí pé òun fẹ́ súnmọ́ Ọlọ́run yóò sì dúró sínú oòrùn níjọ́ tá ànábì rí pé wọ́n ló ń dúró sínú oòrùn ànábì ní murruhu liyastadilla ẹ sọ fún kó bọ́ síbòjì ṣe yìí ń wá pẹ̀lú ẹ̀sìn ni ṣe yìí ń pẹ̀lú ní téèyàn ó máa fi súnmọ́ Ọlọ́run ni ṣe bá ara ẹnìkan tó lóun ò ní máa jẹran tó lóun ò sì ṣe ẹran léèwọ̀ fún òun ò sì ní máa súnmọ́ àwọn ìyàwó mọ́ ààwẹ̀ nìkan lòun ó máa gbà òun ó sì máa ṣe àìsùn lóru ànábì sì gbọ́ ànábì sì jẹ́ òye gbé alikulli dhi haqqin haqq kó wá ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ àwọn ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ rẹ ojú rẹ náà lẹ́tọ̀ọ́ tó fún àwọn tí wọ́n fẹ́ wá kí ọ lẹ́tọ̀ọ́ tó fún wọn fati kulli dhi haqqin haqqa kódà sọ̀hábà tá à ń sọ yìí Abdullahi ibn Maz'un ni wọ́n ń pè àbí Uthmanu ibn Maz'un ni wọ́n ń pè ṣàpè wọ́n rí nǹkan yẹn lọ́dọ̀ ànábì Muhammad àmọ́ wọn náà wò pé ó yẹ káwọn súnmọ́ Ọlọ́run bí wọ́n ti ń gbé àgbésódì yẹn wá lànàbí ń ṣe kí ni o ló ń ká wọn lọ́wọ́ kò bẹ́ẹ̀ náà lára àwọn kan tìkan lóhùn ò ní fẹ́yàwó torí pé òun fẹ́ súnmọ́ Ọlọ́run ìkan lóhùn ò ní òun máa gbà wẹ́ ń gbèsè ayé òun ni ìkan lóhùn ó máa ṣe àìsùn ni ànábì tẹ̀yẹ gbà èmi lẹni tó bẹ̀rù Ọlọ́run jù nù yín èmi á máa sùn ń sì máa ṣe àìsùn èmi á máa gbà yín sì máa túnú èmi á sì máa fẹ́yàwó ìyíhùn ló bí àdìsù yìí pé an-nikahu sunnati faman raghiba an sunnati falaysa minni káfẹ́yàwó ìlànà èmi ànábì ni bí yàrá wa lóhùn ò ní fẹ́ tí ó sì fẹ́ kò pẹ̀lú ọmọlẹ́yìn mi. so arákùnrin ni wá yálẹ́nu pé al-Yahudi Yahudi lẹ́ni kí wọ́n kọ́kọ́ fún lẹ́ran asalahakallah sọlọ́wọ́ wàá ṣe dáadáa fún yín bá ní ṣàpọ̀ òun wò yí pé èyí ò ṣe wá kọ́kọ́ fún Yahudi lẹ́ran tí ó fi mùsùlùmí wàláàlì Yahudi wọ́n jọ ń gbé ládùúgbò ni ó sì kọ́kọ́ ní kí wọ́n pé ìwọ aládùúgbò nígbà gbọ́rọ̀ ní lọ́dọ̀ arákùnrin qala inni sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam èmi gbọ́ lẹ́nu ànábì yusi bil jar hatta khashina aw ruhina annahu sayuwarrithuhu ó lànàbì agbọ́ lẹ́nu rẹ̀ tó kì wá nílọ̀ nípa aládùúgbò wa débi wípé àyà ń pa wá tàbí tá a fi wá ń wò wípé àbáládùúgbò gan lẹ́tọ̀ọ́ kó jogún wa tá a bá kú kódà kó má jẹ́ mùsùlùmí àdìsù yìí àdìsù tó lálàáfíà ń bẹnu Sahih Bukhari tá a bá lọ ka al-Adabul Mufrad kódà tí a fáwọn Albani ó wà ń bẹ. eléyìí náà ni ma'amala ashabi rasulillah àwọn àṣepọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn anabi Muhammad fáwọn tí wọ́n jọ gbé ládùúgbò tí wọ́n yéé ṣe mùsùlùmí radiyallahu ta'ala anhum ajma'in. ẹ jẹ́ ká tún wo àfa wa Sa'al bunu Abdullah at-Tasturi kana li Sa'al bun Abdullahi rahimahullahu jarun dhamiyun àfa wa Sa'al bun Abdullahi wọ́n lẹ́nìkan tí wọ́n jọ ń gbé ládùúgbò tó jásí pé lára àwọn kìtàbíyà ni wọ́n kìí ṣe mùsùlùmí àwọn tí wọ́n ń pè ní dhamiyu bí kó jẹ́ nasara tàbí kó jẹ́ yahudi kó jẹ́ àjẹni tó jẹ́ min alil kìtàbí ẹ wá gbọ́ nira tí arákùnrin yìí ti ń kó bá
Sahal ibn Abdullahi arákùnrin imbathaqa min kanifihi ila bayti Sa'al Thaqab ibi tí ọ̀gbẹ́ni yẹn máa gbọ̀nsẹ̀ sí nínú ilé rẹ̀ ó wá dá ìwò wọnú ilé Sahal kó lè jásí pé tóun bá ti ń gbọ̀nsẹ̀ báyìí inú ilé Sahal ni ìgbọ̀nsẹ̀ yẹn ó máa jásí nígbà tí Sahal wá kẹfímọ̀ Sahal wá fẹ́ wá Islam fakana Sahal yad'u kulla yawmi al-jafna lójoojúmọ́ tílẹ̀ bá ti mọ́ Sahal ó wá lọ wá àpò kan ọ̀kẹ́ yóò wá lọ gbé sábẹ́ wónì tí wọ́n gbẹ́ wọlé ẹ̀ fayajtami'u ma yaskutu fihi min kanifil majusi majusi abọ̀rìṣà lòun o iná lòun ń bọ̀ o lára àwọn majusi ni o so yóò wá gbé sábẹ́ wò yẹn tí majusi bá ti ń gbọ̀nsẹ̀ tí ń bá ti ń fẹ́ máa wọ já sínú ilé Sa'ad yẹn inú àpò yẹn ni ó máa já sí. wa yatrahu bil-layli haythu la yarahu ahadun tílẹ̀ bá wá ṣú yóò wá gbé ìgbọ̀nsẹ̀ yẹn lóru lálẹ́ yóò wá lọ dànù kẹ́nìkan kẹmẹ́rì torí pé ta ló fẹ́ fẹjọ́ rẹ̀ sùn torí pé ó mọ̀ kó fẹ́ fi òun níhàn ni. Sahal ibn Abdullahi wá wà bẹ́ẹ̀ títí àsìkò tó pẹ́ ila an hadarati Sahal al-wafat tásìkò kú fi wá súnmọ́ fastada'a jarahu al-majusi ó wá ránṣẹ́ pé aládùúgbò ní ti ń jẹ́ majusi ń pé kán bá òun lọ́ọ́ pè wá wa qala lahu udkhul ó wá ní kó wọlé wanzur ma fihi wá wo ti ń bẹ nínú ilé yà yín Yahudi bá wọlé faraha dhalika thuqba ló bá rí ìwò tóun gbé wọlé tó gbé wọnú ilé Yahudi nì tó gbé wọlé mùsùlùmí tí ń jẹ́ Sa'al wal qadhar yaskut min darihi tó jásí pé ẹ̀gbin ń jábọ́ minal jafna fil jafna tí ẹ̀gbin yẹn ń jábọ́ sínú àpò lọ́dọ̀ Sa'al Majusi wa ń béèrè lọ́dọ̀ Sa'al wípé ma hadha alladhi hara kíre sọ pé ó ya òun náà lẹ́nu faqala Sa'al wa ń dá lóhùn wípé mundu zamanin tawilin yaskutu min darika ila hadha albayt lọ́jọ́ tó ti pẹ́ gbígbọ̀nsẹ̀ tí máa jábọ́ láti inú ilé rẹ̀ tí ń bọ́ sílé mi nù ni wa ana atalaqahu bin nahari wa ulaqihi bil layli èmi àwa máa gbà sínú àpò lọ́sàn-án tó bá wá di lóru ń wà lọ dànù ó ní wala annahu adrani hajali tí ìbá ṣe pásìkò mi ti ń súnmọ́ ni wa ana akhafu alla tattasa akhlaqu ghayri dhalik kó má lọ́ọ́ di pé nǹkan ni yóò tún kó nira bẹ́ẹ̀ lómi tí ẹ ṣe mi wa illa tí ìbá ṣe bẹ́ẹ̀ ni lam ukhbiruk mi ò ní jẹ́ kó o gbọ́ sí faf'al ma tara ṣé wọn náà rí tí wọn náà fúnra ẹ rí pé nítorí tí mò ń ṣe yìí faf'al ma tara ìdí tí mo fi ṣe nìyẹn o tolóhùn ò fẹ́ káwọn èèyàn bá wọn dá sí tí wọ́n máa sọ pé mùsùlùmí yìí burú kò lámùmára ó ń da Yahudi yẹn láàmú ni kí ni Yahudi ṣe fún wọn sì ní mọ̀ kó ń jà lẹ́kàn náà lábẹ́lé. Majusi wa dáhùn wípé ayyuha sheikh ìrì àgbà àfa yìí anta tu'amiluni bihadhihi hal ma'amala mundu zamanin tawilin ó sì nírú àmúmára báyìí ó sì ń bá mi lò bí mo ti rí fún ọjọ́ pípẹ́ wa ana mukimu ala kufuri tó sì já sí pé orí ìkọ̀tọ̀ lọ́wọ́n bá mi lè mi wá tó bá jẹ́ bẹ́ẹ̀ muddu yadak nọwọ́ rẹ sí mi fa ana ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah látòní lọ èmi náà gbà yí pé ọlọ́run tẹ́ ń sìn yẹn lèmi náà máa sìn muhammad yẹn lèmi náà mọ̀ olójíṣẹ́ ọlọ́run thumma mata Sa'al ọ̀rọ̀ tó sọ yẹn náà lẹ́ni yẹn sọ gbẹ̀yìn ní Sa'al bá jáde sọ́dọ̀ ọlọ́run rahimahullahu ọlọ́run bá wa kẹ́ Sa'al àwọn mùsùlùmí ànábì wọn ti ríre
tá a bá lọ kánú tírà àfàwà al-Kaba'ir ti àfàwà Dhahabi á bá ọ̀rọ̀ yìí ń bẹ. So bàbá wa máa ròyìn àwọn sàhábà lónìí á wà máa ròyìn wọn pẹ̀lú ròyìn tí ó dá fil ahadith nínú àwọn ahadith mi àdísù kan ló ròyìn bá ti rí yìí ó sì ròyìn bọ́gà wọn ti rí ẹ wà á dísù mi tí ó tún máa sọ̀rọ̀ ọ̀gá wọn lọ́nà míì tí ó dáa léyìí tó ń túmọ̀ sí pé àwọn kan ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ kún ànábì lọ́dà tọ́lọ́hún òkun torí pé tọ́lọ́hún bá ní wa innaka la'ala khuluqin adhim tá a bá ń sọ̀rọ̀ ìwà kò sírú ẹ ìyẹn ń fi hàn pé kò sí wá àdọ̀tí lára rẹ̀ lónìí àwa wá ń kún ní wá àdọ̀tí lára ń tó tọ́ sí mùsùlùmí náà ni an ya'kula min dabayihi ahlil kitabi àwọn ẹran tí Yahudi àti Nasara bá pa àtàwọn míì tí wọ́n bá pa lọ́nà tó bófin mu tí wọ́n bá ṣe kí ni tí wọ́n pa lọ́nà tó bófin mu minal ibil bóyá ràkúnmí wal baqar wal ghanam wad dawajin so tí wọ́n bá pa ẹ̀tọ́ wa jẹ́ lódiwọ̀n tó bá jásí pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lò lọ́nà tá ń gbà pẹran kódà idha lam na'lam hala dabi min kódà tá a bá mọ kí ni ìṣesí ẹni ó pa tá a bá mọ ìṣesí ẹni ó pa torí Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ ṣe sí wọn tí ó mọ̀ fi pẹran tó fi lẹ́ran wọn lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ tó bá jásí pé Yahudi ló pa Nasara ló pa àwa sì ré àmọ́ ọ̀nà tí wọ́n gbà pa tó bá ti gbà tiwa ni ká dárúkọ Ọlọ́run sí tá a bá lọ ka Sahihu Muslim náà kọ́ ni Aisha radiyallahu ta'ala anha àwọn ni wọ́n sọ fún wa wípé àwọn kan wá bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní inna qawman yatunana bilahmin àwọn kan máa ń gbé ẹran wá bá wa láti ìlú òdì kejì léyìí tó ń fi hàn pé àwọn ènìyàn èé ṣe mùsùlùmí wọ́n wá ní wala nadiri adukira smullahi alayhi amla kò sì dá wa lójú pé bóyá wọ́n ń dárúkọ Ọlọ́run sí tí wọ́n bá pa àbí wọ́n èé dá sí Ànábì ní kulu antum wa summu tẹ́yìn bá fẹ́ jẹ ẹ dárúkọ Ọlọ́run sí kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ jẹ kẹ́nìkan wá máa ní aráàmù ní tọ́kí wọn gbọ́dọ̀ jẹ toró mọ̀nà tí wọ́n gbà pa ó yìí rí ní tó fẹ́ jẹ ni wọ́n ti pa ó sì mọ̀nà tó gbà pa tiẹ̀ ni kó o dárúkọ Ọlọ́run sí kó o ṣe kí ni kó o jẹ torí pé èyí tá a mọ̀ ní pé nínú kí wọ́n gé lọ́rùn kó sàmọ́ ti jẹ́ gífà wọ́n dárúkọ Ọlọ́run sí wọn kò wá dá wọn lójú ìwọ ni wọ́n wàá dárúkọ Ọlọ́run sí tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá jẹ́ Islam lẹ́yìn sukọlọ́n kó dákun kó ṣíjú àánú wọ alukurani fúnra rẹ̀ ló sọ o pé uhilla lakumu tayyibat mo ṣe àwọn nǹkan tó dá alẹ́ tọ́ láti máa jẹ fún yín wa ta'amul ladina utul kitaba àtòǹjẹ àwọn tá a fún ní tírà tí ìwé wà lọ́dọ̀ wọn hillul lakum ẹ̀tọ́ ni fún yín láti jẹ wa ta'amukum hillul lahum oúnjẹ tí wọn náà sì jẹ ẹ̀tọ́ fẹ́yìn náà kurani ló wí tá a bá lọ ka suratul Maida ayé ẹlẹ́karùn so kìí ṣe pé ọ̀rọ̀ orí kurani fúnra rẹ̀ ló ṣe kíni o ló sọ bẹ́ẹ̀ kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́ a rí i pé ìwà ìṣesí Ànábì Muhammad bákan náà ihdawu ghayril muslimina minal hadahi tá a bá pa ẹran léyà ẹ̀tọ́ àwa mùsùlùmí fún àwọn tí wọ́n èé ṣe mùsùlùmí lẹ́ran léyà jẹ ìyẹn ni pé yajusu i'ta'u ghayril muslimin min luhumil hadahi ẹ̀tọ́ mùsùlùmí fẹ́ni tí èé ṣe mùsùlùmí lẹ́ran léyà jẹ li fakirihim bóyá nítorí àìní wọn aw li qarabatihim tàbí nítorí àsúnmọ́ aw li jiwarihim kìrọ́bà ni pé bóyá wọ́n jẹ́ mọ̀lẹ́bí aw li jiwarihim tàbí nítorí pé ẹjọ́ ń gbé ládùúgbò
aw ta'lifan li qulubihim tàbí nítorí pé a fẹ́ fi fa ọkàn wọn mọ́ra kán lè fẹ́ràn ẹ̀sìn wa bi sharti alla yakunu muharribina lana májẹ̀mú ṣáà ni pé kó má jẹ́ni tó ń gbógun tì wá kó má jẹ́ni tó ń gbógun tì wá torí Al-Qur'ani fúnra ẹ̀ ló sọ pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum min diyarikum an tabarruhum nu suratul Mumtahina ayé ẹlẹ́ẹ̀kẹjọ pé mi ò ní kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn lódì wọn tí wọn bá ti kọjú ìjà sí yín tí wọn sì kọjú ogun sẹ́sìn yín so kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa so torí pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó pa Asma ọmọ Abubakar láṣẹ an tasila ummaha bil mal pé kó fowó tọ́jú ìyá rẹ̀ sì jábọ̀ rìṣà fi fataratil adina allati kanat bayna nabi alayhi salam wa ahlu Makkah lásìkò táwọn ará òṣèbọgán kó àwọn abọ̀rìṣà kó nira bá nàbì tá nàbì sì jáde ẹnìkan wá látọ̀dọ̀ àwọn tí wọ́n kó nira bá ó wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ ọmọlẹ́yìn rẹ̀ ṣẹ̀wọ́n tó bá já wa ni a ní ó gbọ́dọ̀ fún eléyìí mo kà ń jò ní nínú Sahihul Bukhari ó sì wà nínú Sahih Muslim mọ́ nítorí pé ìyá rẹ̀ ó jẹ́ eléégún àbó jẹ́ ẹni tí ń bọ orò kó wá lò ní tọ́jú rẹ̀ wọ́n fẹ́ bà ayé rẹ̀ jẹ́ ni o wọ́n sì ti bà ayé ẹlòmíì jẹ́ ẹlòmíì náà sì ti bà ayé ara rẹ̀ jẹ́ hirmatu dimahi wa amwali ghairil muslimin èèwọ̀ ní ká ta ẹ̀jẹ̀ wọn lẹ̀ ká sì gba nǹkan ní wọn àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí ló fi jẹ́ pé tá a bá ka Sahihul Bukhari nínú àdìsù kan tó jẹ́ àdìsù Abdullahi ibn Amr kan yẹn náà ni radiyallahu anhuma ó láàgbọ́ lẹ́nu Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé man qatala mu'ahida lam yarih ra'ihatal janna gbogbo ẹni tó bá fi lè pa ẹni tí àdéhùn Ọlọ́run ń bẹ lórí ẹ̀ pé ẹ má pa kò ní gbóòórùn àlìjẹ́nnà mo mọ̀ pé àfa Imran ẹlẹ́yà náà kó tìrú àdìsù ni táwọn èèyàn kan ọ̀rọ̀ gé báyìí pé man qatala ma'ahida maha'id làwọn tàdéhùn Ọlọ́run ti ń bẹ lórí wọn pé ẹjọ́ aráyè ṣẹ̀sìn wọn ẹ má kọwọ́ bọ̀ wọ́n lára tàbá wọn tàdéhùn jọ ń bẹ láàrin àwa àti wọn pé àjọ máa gbé àní kò nira bára wa bẹ́ẹ̀ bá wá pa wọ́n lam yarih ra'ihatal janna ẹni ó parú ẹni bẹ́ẹ̀ ò ní gbóòórùn àlìjẹ́nnà Ànábì tún wá tẹ̀síwájú wọ́n ní wa inna ri'aha tujadu min masirati 40 aman ó ní tí wọ́n bá tiẹ̀ gbóòórùn àlìjẹ́nnà rárá yóò ṣe déédéé ọ̀nà jíjìn tí ó dàbí kéèyàn rìnrìn 40 ọdún 40 years níbi tí wọ́n wà sálìjẹ́nnà yóò bùkátà èyàn ó rìnrìn 40 àbí ṣogójì náà ní 40 ìrìn 40 ọdún lèyàn ó rìn síbi tálìjẹ́nnà wà ibi tí wọ́n fi wọ́n sí tí wọ́n à ní gbóòórùn ẹ̀ rárá wa inna ri'aha òórùn ẹ̀ gan tí wọ́n bá gbọ́ tujadu min masirati 40 yawman wọ́n wà ní déédéé kéèyàn rìnrìn 40 years síbi tálìjẹ́nnà wà àdìsù Bukhari ni tó bá lọ hadith 3106 ó wà ní Sahih Bukhari lónìí làwa mùsùlùmí wá ń gbẹ̀mí àwọn ẹlẹ́sìn mi bí ìgbà tá à ń gbẹ̀mí ẹran yìí. al-Imam Ibn Hajar torí pé àwọn èèyàn máa ní ìtukùtù ní tú Imam Ibn Hajar al-Asqalani tí wọ́n já sí pé àwọn náà ni wọ́n ṣe sẹ́ríwù Sahih Bukhari tí wọ́n ń pè ní Fathul Bari wọ́n wá sọ fún wa pé man qatala ma'ahida yẹn ìtumọ̀ rẹ̀ náà ni pé man lahu ahadu ma'al muslimin sawa'an kana bi uqudin jadhiya am hadna min sultan aw amani min muslimin gbogbo ẹni tádéhùn bá wà láàrin àwọn pẹ̀lú mùsùlùmí ìbá já sí pé pẹ̀lú ìtakókó pé wọ́n máa sanwó orí ni tàbí wọ́n ń gba ìṣákọ́lẹ̀ láti yẹ pé ọba ń gba ìṣákọ́lẹ̀ lọ́dọ̀ wọn àwọn amẹ́ni mi muslim táwọn náà sì ní ìfọkànbalẹ̀
lọ́dọ̀ mùsùlùmí pé àní kò nira báyìí tíyàn bá ka Fatihul Bari èyí ó bá ń bẹ̀. Imaamu Nasa'i àwọn náà gbarú àdìsù yẹn wá an Abi Bakara àwọn sọ yìí pé anabi sọ yìí pé man qatala nafsan bẹ́yẹn bá gba ẹ̀mí kan muha'idatan bi ghayri haqqiha lára àwọn ẹ̀mí tádéhùn ń bẹ pé ká má gbà á tádéhùn wà láàrin wa wọn bi ghayri hilliha láyé ń ṣe pé ó bá lẹ́tọ̀ọ́ síkú aramallahu alayhi aljanna àwọn tí wọ́n pa ní aljanna déwọ̀ fún wọn an yashumari aha láti pé kí wọ́n gbóòórùn rẹ̀ hadithun sahih Sunanun Nasa'i àfọwọ́ Albani náà ṣe kíni wọ́n sọ aha hadisi ni. So nínú Sunanun Nasa'i bákan náà nínú hadisi an Amr ibn al-Hamak al-Khaza'i àwọn náà tó sọ pé àwọn gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tó sọ yìí pé man amana rajulan ala dami ẹnikẹ́ni tó bá fi èèyàn kan lọ́kàn balẹ̀ lórí ẹ̀jẹ̀ rẹ̀ faqatalahu lẹ́yìn yẹn tó wá pa Ànábì ní fa ana bari'un minal qatil mo yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ mi lára ẹni tó pààyàn ni lọ́wọ́ lára apààyàn mi ò mẹ́rí wọ́n ní ẹ máa gbọ́ o wa in kana al-maqtulu kafiran kódà ẹni tí wọ́n pa ni tó bá jẹ́ káfìrí. Man amana rajulan ala dami ẹnikẹ́ni tó bá fi ẹnìkan lọ́kàn balẹ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ àní tálẹ̀ ọkàn rẹ̀ sì balẹ̀ pé wọ́n lè pa òun faqatalahu lẹ́yìn yẹn wọ́n á pa. Lónìí là ń rí àfáà tí ń pààyàn lórí owó kò sí bí bó ṣe wà nínú lìkì náà ló wà ń gbàǹjà sọ pé lọ́wọ́ ní ìsìn àfáà kan náà nínú ní Ṣakí tóun náà jẹ́nu àwọn onísúnnà ni wọ́n ra mú tó fẹ́ ti bá gbogbo ọmọ kéwùsù tán ó ti tọ́ wọn wò tán sọ̀rọ̀ tó bá yẹ pọ́ lọ́jọ́ ní Súfì ní ilẹ̀ ó ti ya ṣe rí pé kò sẹ́ni ó sọ̀rọ̀ lórí ẹ̀ nísìn oníkálukú dákẹ́ ni kílẹ̀tà wa dákẹ́ lórí ẹ̀ nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ àfa Sùmùrà kan jò ní amọ̀fẹ́ lè kọlu gbogbo Sùmùrà kódà àtúngbọ́tàfà kan ń sọ tó ti sọ rí wípé àwọn ìjọ yẹn gẹ́rígẹ́rí ni wọ́n tó wá tún try láti máa dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn bí bàbá sì wí wọ́n sọ pé kínní ṣe àfa sọ̀rọ̀ sọ́mọ kùn sẹ́ẹ̀rí pé òun nìyẹn nísìn ó ń fi ìhun justify ọ̀rọ̀ tó sọ ń jọ sí pé àfa kan sọ yìí pé àwọn máa gé orí òkú ní tẹ àwọn máa yọ àwọn ẹ̀ yóò ṣáà lọ́dọ̀ ẹni tí kò wá ti kéwú ẹ bẹ́ẹ̀ yẹn rí ẹni Ọlọ́run lọ́dọ̀ Sùmùrà kódà ẹ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ẹni rí lọ́dọ̀ Markazi ẹ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ẹni rí lọ́dọ̀ Àdàbí ẹ sì bá dàkejì rẹ̀ náà ẹ bá dàkejì rẹ̀ lọ́dọ̀ Sufi ẹ rí yẹn rí ẹ bá dàkejì rẹ̀ lọ́dọ̀ Sunna ẹ rí yẹn rí ẹ bá dàkejì rẹ̀ ẹ rò ní 419 inú oní Sufi 419 bẹ́ẹ̀ ní oní Sunna àbí ńgbé èèyàn bá tọ́ gbogbo ọmọ ilé kí wúwo tán tó wá ní kinní kan wọnú ara òun ṣe wọ́n àrírú kí àṣẹ fún wọ́n sì filẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ pé wọ́n lẹ́nìkan wọ́n ká orí mọ́ lọ́wọ́ ni wọ́n sì sáré gbé wọ́n sì máa lọ mọ́bi tó ti kéwú wàlálì àfáà mi àfáà rẹ ni ó kọ́ ọmọ ní kéwú ọmọ kú ó lé kéwú ló sọ̀rọ̀ ẹ̀dún lórí ibú kí wàá lẹ̀ bí àfáà tó kọ́ kí lẹ̀ bí àfáà tó kọ́ kéwú làfáà kọ́ kò kọ́ ní nǹkan mi alhamdulilayi rabbil alamin àwa kéwú ní ìsìn wọn alhamdulilayi èmi èyí tí ẹ ṣe jálàbí wọn èyí sì gbàlejò bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n ń ṣe jálàbí wọ́n sì ń ṣe lọ́nà rẹ̀ tí wọ́n dàyàn láàmú wọ́n sì lùyàn jìbìtì wọ́n sì gbáyàn kò sì sí láì fi káfa wà tó bá jẹ́ èèyàn Ọlọ́run tó bá máa bá ti ń tọ́jú èèyàn ó lè jáfa àkójọ onímọ̀ ewé ó lè jáfa àkójọ onímọ̀ egbò kò sí láì fi nu kó lò ìyíwọ̀n ò túmọ̀ sí pé iṣẹ́ àfa nìyẹn iṣẹ́ kan nìyẹn lọ́tọ̀ àfa lè jó níṣègùn kó máa bá ti ń po ewé àbí àfa àfọlọ́nṣọ́ ní ìsìn ìṣèbó níṣègùn ni
afáfọlọ́hún sọ ó ṣàǹpolówó tẹ́ bá fẹ́ sọ lédè Yorùbá kí la pè onímọ̀ ṣègùn ẹni tó lè mú oògùn kó pò pọ̀ kó mú ewé bombomu kó mọ tí wọ́n fi ń lò ó oníṣègùn ni. ó wá lórúkọ tí wọ́n pè lárúbáwá ẹni tó sì ń ṣèṣègùn náà ìṣègùn tí wọ́n lò yẹn rúkìá náà ni wọ́n lò fún lédè lárúbáwá káyé tanra wa mọ́. mo rántí pé ńjọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ pé èèyàn lè lo ẹbu tí ò bá sí nǹkan àràmù ń bẹ pé èèyàn lè jẹ àṣejẹ tí ò bá sí nǹkan àràmù ń bẹ èèyàn lè sín gbẹ́rẹ́ tí ò bá sí nǹkan àràmù ń bẹ èmi èékú sí gbẹ́rẹ́ ń èé sì ṣàṣejẹ ń èé sì lo ẹbu tí ẹ bá ṣe pé bóyá mi bí oògùn ẹ̀fọ́rí oògùn inú rírun mi è lò àmọ́ ńjọ́ kejì àfáàfọ́ lọ́hùn sọ ló kọ́kọ́ bọ́ta wípé kí ní ṣe Al-Mubaraku ńgbà tí è lò ó ń gbè lẹ́yìn àwọn jálàbí ó ń kún àwọn oníbídíà lọ́wọ́ ẹ wá dákun ṣé bídíà ní fọlọ́hùn sọ wá ń ṣe nísìn nígbà tí Abu Rahima kọ́lọ́mbà wa ṣe dáadáa fáwọn náà tí wọ́n wá jáde tọ́wá ní àwẹ̀ bí ń bẹ o tó wá sọ òun náà wá bẹ̀rẹ̀ sí ní lọ́nú igbó ló wá ń júwe ewé dóngóyárò pé báyìí ní í ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà takò ó kò sí tí wọ́n ń pè ń jálàbí jù yẹn náà lọ ẹni tí ó wà á jálíbù náà fún ẹni tó ń wá àǹfààní tó ń fẹ́ rí lára àjò tí ń ṣe fáwọn èèyàn Ọlọ́run ò sì lòdì sí tó o bá ti lo nǹkan haramu tó o sì pa àwọn èèyàn lẹ́kún tó o sì lù wọ́n jìbìtì àmọ́ ká máa sọ fáwọn èèyàn yìí pé jálàbí ìpààyàn ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ iye ẹni tí ò ṣe jálàbí ti ń pààyàn o àbí ẹnìkan ló tọ́ ọmọ bíi 15 wò yìí tó sì jẹ́ nínú ọmọ kéwú àfáàlẹ́ kéwú súnnà ni kódà ìkànnà ń bẹ tí ròyìn ẹ̀ ń bẹ lọ́dọ̀ wa ká láwọn ni wọ́n ti túta tó ń bóbìnrin sùn nù mọ́sálásí bẹ́ẹ̀ náà rí irú ẹ̀ náà lára àwọn tí wọ́n gbé súnà kárí tí ó sì máa báyàn tí ó máa bóbìnrin sùn mọ́sálásí tí wọ́n máa láwọn ń ta àwọn oògùn kan tí wọ́n ní ẹ̀ kan fi sẹ́nu tí wọ́n bá sì fi sẹ́nu táwọn ọmọ òní máa tí wọ́n ń ṣe mọ́ tí wọ́n sì máa bá wọn sùn àmọ́ Ọlọ́run òní á máa tú àṣírí kódà ìkànnà ń bẹ lára àwọn tí máa ń lẹ́nu pọ́pọ́pọ́pọ́pọ́ lórí kínní tóun náà bóbìnrin sùn nù mọ́sálásí àmọ́ lóun ọba aláforíjì ni kò sẹ́ni ó pé kò sẹ́ni ó mọ́ tán àfọlọ́ nìkan man satara musliman satara Allahu fi dunya wal akhirah ẹni bá bo mùsùlùmí kan láṣìírí láyé Ọlọ́run ó bo láṣìírí lọ́run àwọn èèyàn orí yìí nínú súnà ká tú àṣírí èèyàn ẹ̀fọ́ Ọlọ́run lẹ̀ tí ó bá tú àṣírí òun ló mọ̀ bóyá òun tú àbọ̀ wọn ní tú torí ní ìsìn gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kó dórí social media ní débẹ̀ nígbà táwọn èèyàn bá lọ gbé òwò ní òwò tó sì wá nu súnà pé ẹnìkan ò gbọ́dọ̀ wo òwò ẹlòmíì kódà ọkùnrin ò gbọ́dọ̀ wo tọkùnrin obìnrin ò sì gbọ́dọ̀ wo tóbìnrin ó wá di nítorí pé káwá gbọ́ pàfà kan àbẹ́nìkan làwọn náà wá ń pín káàkiri. mùsùlùmí sí mùsùlùmí lè yí wọn o ṣàwọn pé ẹnìkan pààyàn lọ́nà kan nìyẹn irú ẹni tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fún tí ò bá lẹ́mìí tó lágbára ó lè kú. àní ẹni tí ó bá ti fọkàn èèyàn kan balẹ̀ lórí ẹ̀jẹ̀ rẹ̀ tó wá pa Ànábì ní fa ana bari'un minal qatil mo yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ mi lára apààyàn mi ò mẹ́rí wa in kana al-maqtulu kafiran kódà ẹni tí wọ́n pa ni tó bá jẹ́ káfìrí ó wà ní Sunan Nasa'i tí wọ́n bá lọ ka Sahih al-Jami' al-Albani hadith 6103 lónìí mo iye táwọn èèyàn pa lórúkọ Allahu Akbar ní mùsùlùmí ní ẹlòmíì tó jẹ́ kìrìsìtẹ́nì lẹ́lòmíì tí ẹ ṣe kìrìsìtẹ́nì àléyàn ń bọ̀ ìṣà ló wá hẹ́ẹ̀tì ẹ̀ kí ló fẹ́ hẹ́ẹ̀tì ẹ̀ sí ó fi ilẹ̀ fọlọ́n tó ní
ọba tó nígbà aláyè ń gbé lábẹ́ sánmọ̀ ń jẹran ọlọ́run ń gbatẹ́gùn ọlọ́run ń gba òun ọlọ́run ìwọ wá lò nígbà aláyè ta ni wọ́ ọba rẹ̀ ló gbà láàyè ó filẹ̀ ní. so anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn ní fọkànbalẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n rí sẹ́ni tí ó máa dà wọ́n láàmú wọ́n rí sẹ́ni tí ó máa kó wàhálà bá wọn nínú àdìsù Bukhari látẹnu àfàwà Anas ọlọ́mọba ayọ́ ní sí wọn wọ́n ní kánà gulamun yahudiyyun yakhdumu nabiyya ọmọkùnrin kékeré kan bẹ yahudi ni ọmọ ọ̀dọ̀ anabi ni èmi kọ́ mọ̀ wí o inú Sahih Bukhari ní bẹ́ẹ̀ o wọ́n ní yahudi yẹn jọ mọ ọ̀dọ̀ fanabi kò sì ṣe Islam ọmọ ní wàá sàárẹ̀ fàtàhù nabiyyu sallallahu alayhi wa sallam ya'uduhu anabi wa lọ bẹ̀ wò ìwọ lè lọ bẹ̀ ń bídíà o ṣé o lè lọ bẹ̀ ń súnfì wò kèfèrí lànàbí lọ bẹ̀ wò yìí torí pé ó jọmọ ọ̀dọ̀ rẹ̀ alo ẹlòmíì sọ yìí pé tó o bá rí àfọ ń bídíà tó o bá ti kẹ́fín tíra tó o bá kó lọ bẹ̀ mọ́ kó o tó fi kó lọ́dọ̀ rẹ̀ mọ́ débẹ̀ mọ́ kódà tí màá bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó wúlò púpọ̀ àmọ́ àfa àti èé ṣe mùsùlùmí wà ní lásù tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ ṣó wà ní kán bínú jáde torí pé nìyẹn jọ́ta ìsìláàmù kán mọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ anabi wa lọ kí faqala inda ra'sihi faqala la anabi wa jókòó síbi orí ẹ̀ ṣé o mọ̀ pé wò ó tiẹ̀ nílé fọwọ́ kan mùsùlùmí yẹn anabi wa ni aslim gba silamu gba fọlọ́hún arákùnrin nìfànà ọ̀rọ̀ ila abihi wa huwa indahu ó wá wojú bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá rẹ̀ náà wá ní ata'in abal qasim tẹ̀lé bàbá Qasimu fa aslama lọ́mọ yẹn bá gba islam fa kharaja an-nabiyyu sallallahu alayhi wa sallam lànàbí bá jáde kúrò lọ́dọ̀ rẹ̀ wà huwa yaqul lànàbí ń sọ pé alhamdulillahi alladhi anqadhahu minan nar mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó bá mi là á kó o bí iná ọlọ́run bá mi gbà kúrò lọ́wọ́ náà yẹ̀wúdí lè yí wọn ó ṣàárẹ̀ wọ́n lọ wo àní mùsùlùmí ń ṣàárẹ̀ ní ìsìn àwa tó ń bẹ lọ́n kó kú lẹ́yìn tó sì já sí pé akuli mùsùlùmí alẹ́lì mùsùlùmí ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí àdìsù kan pè ní khomsu ìkan pè ní sit ó pè mẹ́fà rọ́dù sẹ̀lámì tó bá sálámà àgbọ̀dọ̀ mọ́dàmú lẹ́ni àkọ́kọ́ wo ṣòkòtò ẹni ó sálámà àti irùngbọ̀n rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un bẹ́ẹ̀ náà lóbìnrin ó tún máa wo bí skáàfù rẹ̀ ṣe mọ́ ó sì máa sálámà wọn sì ní dá ọlọ́hun tálùkọ́ ẹni dẹ̀ sọ fún wa yìí pé idha huyyitum bitahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha wájibù ní kó dáhùn kódà kó jẹ́ kèfèrí ló sọ pé salamu alaykum òun láti dá lóhùn kùránì ló wí bá ní. ọlọ́run kó jẹ́ agbọ́ ìsìláàmù yíyé dáadáa o tó àgbọ́ yé o wọ́n ní kó sọ fún pé àlékàlẹ̀ ìsìláàmù. so anabi ìṣojú kòkòrò dọ́dọ̀ yẹ̀wúdí ìwà anabi dá lọ́dọ̀ rẹ̀ ní o tí ò bá dá kó tọ́jú rẹ̀ tó bá nì kò lè rí bẹ́ẹ̀ kó gbà lẹ́rọ̀ o ọlọ́run kó dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. naam àwọn ẹ̀tọ́ yahudi táwa pè ní alkhas tó dájà yẹn rí alákọ̀ọ́kọ́ akuhum filtidami shara'ihim ẹ̀tọ́ wọn pẹ̀lú kí wọ́n láǹfààní kí wọ́n rí òfin ẹ̀sìn tí wọ́n náà lò á gbọ́dọ̀ lo ṣàríà lé wọn lórí. mi ò rò pé o gbọ́ a gbọ́dọ̀ lo ṣàríà fẹ́ni tí èé ṣe lẹ́sìn wa káwá ló hùwà kan àfi ká gbà wọ́n láàyè káwọn náà lọ lo òfin tí wọ́n gbé kalẹ̀ nínú ẹ̀sìn tiwọn
falahum mahakimuhumul khassa àwọn náà gbọ́dọ̀ ládájọ́ tiwọn lọ́tọ̀. kìí ṣe pé ó ti wùwà báyìí ó yà ń ṣàríà kóòtù rárá. ẹ gbé lọ ilé ẹjọ́ tiwọn ládàáyẹn rí bí wọn bá sì nílé ẹjọ́ ẹ gbé lọ ilé ẹjọ́ tó jẹ́ tòfin ìjọba torí òfin tó wà fún nu tó sì wà fún gbogbo wa Islam nìyẹn. wọ́n gbọ́dọ̀ lófin tí ó máa mójútó ahwaluhum ash-shakhsiyya personal tí ó jẹ́ àdáyẹnrí ìgbésí ayé wọn kazawaj bí àfẹ́yàwó wa talaq bí akọrẹ ẹni wal mirath bí àjogún kó wá lọ máa ka Kùránì fún wọn pẹ̀lú dákárí mithlu hadhil unthayayn. àní kíní kan tiẹ̀ wá bà mí nínú jẹ́ lónìí. àfa kan lára àwọn aṣáájú mi nílé ẹ̀kọ́ mo sì respect ẹ̀ púpọ̀ lẹ́nìkan wá fi nǹkan kan tó kọ sórí Facebook hàn mí ṣẹlẹ̀ pé téèyàn bá ti ń já látakò púpọ̀ jọ Ọlọ́run mọ̀ gbà mọ́ kúrò lórí ẹ̀. ó fẹ́ sọ pé àwọn èèyàn ń fẹ́ máa sọ pé kádùn nímọ̀ Qur'an wípé ń bo ni Ọlọ́run bá ti ṣe léèwọ̀ nínú Al-Qur'an yìí pé kéèyàn má fọmọ ẹ̀yà kó má fẹ́ gbọ́n àtàbúrò ṣe bá díìsì ló sọ bẹ́ẹ̀ mo sì káwọ́ mọ́ rí pété ẹ pé téèyàn bá dénú Suratu Nisa bí àyà 22 bí nǹkan pé wa an tajma'a bayna al-ukhtayni illa ma qad salafa tálù-Qur'ani wí àfa mi ti gbàgbé pọ́lọ́run sọ bẹ́ẹ̀ níbi póun náà fẹ́ tako àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ nípa Al-Qur'an. ẹ wo mùsíbà tó bá wa àwa ń tako Qur'an àfa ní kò ibo bí ìgbà tí kan sọ yìí pé nbo ni wọ́n ti rí inú Al-Qur'an yìí pé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù kó mọ́ gbààwẹ̀ tó fẹ́ tako Jaqmal. eléyìí náà fẹ́ ṣàtakò ní o kódà ó wà lórí Facebook. ẹni tí mò ń sọ yìí sayyidu ní fún mi tí mo sì respect yẹ ó wá ń kọ́ pé ń bolo Ọlọ́run ti sọ́nu Kùránì pé kéèyàn má fẹ́ tẹ̀gbọ́n tàbúrò pé ṣe bá díìsì ló wí inna lillahi wa inna ilayhi raji'un. tálù Kùránì sọ pé wa an tajma'a bayna al-ukhtayni illa ma qad salaf tálù Kùránì wí. àfi k'Ọlọ́run síjú àánú wa mùsùlùmí ìgbà ni ó padà sọ rẹ̀. wa talaq ọ̀nà tí wọ́n máa ń gbà kọ́yàwó gbọ́dọ̀ lòfin Islam fún wọn lórí ẹ̀. wal mirath ọ̀nà afẹ́jogún gbọ́dọ̀ lòfin Islam fún wọn lórí ẹ̀. wọ́n gbọ́dọ̀ lòfin tiwọn lọ́tọ̀. ẹ wo bí Islam ṣe dáa tó. wala yu'aqibuna ala ma yarawnahu halalan fi shara'ihim in tí wọ́n bá rí ní halali nínú ẹ̀sìn wọn tẹ́yìn sì rí ní haramu nínú ẹ̀sìn tí yín àyín lọ́dọ̀ tàwa gbọ́dọ̀ jẹ wọ́n níyà lórí ẹ̀ torí pé òfin ẹ̀sìn tí wọ́n gbà láàyè òfin ẹ̀sìn tí wá sí kò sì kọ́. Ọlọ́run sì ti ní lakumu dinukum waliya dini ẹ máa ṣẹ̀sìn káwọn náà máa ṣẹ̀sìn tiwọn. ìyẹn fi hàn pé wọ́n gbọ́dọ̀ láǹfààní àti lo òfin tiwọn náà tí ó máa yàtọ̀ sí tiwa. a gbọ́dọ̀ wá impose òfin tiwa lé wọn lórí. kálílẹ̀ yìí náà yí àwọn ẹlẹ́sìn míì ni ṣé wọ́n máa takò wá lórí ọ̀rọ̀ ṣàríà torí pé ṣàríà táwa náà ń fẹ́ ṣàríà tá a fi lu àwọn èèyàn jìbìtì ṣàríà tí wọ́n ṣe ń lé Haúsá dà táwọn olówó tí wọ́n ń lo hòtẹ́ẹ̀lì stéètì míì tí wọ́n ń gbóbìnrin lọ ọbẹ̀ tí wọ́n máa ń fìyà jẹ àwọn tálíkà náà lu wọn. èyí gọ́fúnà tó gbé ṣàríà kalẹ̀ ńjọ́ náà tó dárùngbọ̀n sí ó mà fa nísìnyí wọ́n sì ti fi gbowó ńlẹ̀ Lárúbáwá wọ́n ti yó. ẹ̀yin pariwo ṣàríà àwọn tí wọ́n ní bí apalọ̀ lọ́dọ̀ yín ń fọ́ ọtí wọn àmọ́ ń gba owó fáàtì lórí ọtí ní stéètì míì ṣẹ́ni pé èèyàn burúkú làwọn Haúsá àwọn tẹ́ ẹlẹ́sìn yénu wọn wọ́n mọ àrẹ́sì ẹni ń ta ọtí lu wọn àmọ́ wọ́n ń gba owó èrè orí ọtí nì tí wọ́n ń tà ní stéètì míì sọ́dọ̀ tí wọ́n sì ń ná. ẹlẹ́ẹ̀kejì
lára ẹ̀tọ́ tí ń jẹ́ àdáyẹnrí fún wọn tá a bá wọn pín mẹ́. ثبوت أنكحتهم في النسب والمهر والعدة والتمكن من الوطأ. wọ́n gbọ́dọ̀ nígbà láàyè nírú ọ̀nà táwọn náà ń gbà ṣègbéyàwó. pé lọ́dọ̀ àwọn o a lè fẹ́yàn báyìí o a lè fẹ́yàn báyìí o والمهر irú owó òfẹ́ tí wọ́n máa gbà tí wọ́n ń jẹ́ sàdáàkì. wọ́n gbọ́dọ̀ fi rinlẹ̀ ẹ̀sìn tí wọ́n gbọ́dọ̀ jọba lọ́dọ̀ wọn lórí ẹ̀. wala idda bóyá wọ́n fẹ́ ṣe idda ni. wọ́n gbọ́dọ̀ ní rọrùn ìgbésí ayé táwọn náà máa lò níbi ààbò obìnrin lò pọ̀ obìnrin ó bọ́kùnrin lò pọ̀ bẹ́sìn tí wọn náà bá ti gbé kalẹ̀ kò kẹ́yìn. ẹ̀yin lẹ́yìn ó máa lò tí bẹ́sìn tí yín ti wí. tó bá lẹ́sìn àwọn ẹ̀sìn kan ní kéèyàn sórí ilẹ̀ ìwò kanwọ́ ìwọ lò ní sórí ilẹ̀ ó sì gbọ́dọ̀ gbà láàyè. kò kanwọ́ ẹ̀sìn tiẹ̀ gbà wípé tọ́ òun ọkùnrin kó dirun bí oníṣàngó ẹ̀sìn tí wò fara mọ́ ó fi òun lẹ̀ yóò máa ṣe tiẹ̀ ìwọ ni ó máa ṣe tiẹ̀ tiwa ni pé lakum dinukum waliya dini ẹ máa ṣe tí káwa náà máa ṣe tiwa ẹ má di wa lọ́wọ́ káwa náà má di yín lọ́wọ́ ìtẹ̀sìn wa gbé kalẹ̀ nu àwọn ẹ̀tọ́ àdáyanrí tí ń bẹ fáwọn ẹlẹ́sìn mí nu àmọ́ káwa légún jáde káwa lọ pàdé ní títì Islam wa ò fara mọ́ o ṣàkóso bàbá wa ti ṣe sẹ́yìn tí wọ́n lọ gba ẹ̀kú lórí lọ́rùn eégún mi torí pé nígbà yẹn náà àwọn eégún mi náà ń tọ́ wọn táwọn bàbá yìí náà gbé tó àákọ́ wọ́n sì jọ fà á wọ́n sì gba Ìsìláàmù àìmọye ilé eléégún ni wọ́n sọ di mọ́sálásí táwọn bàbá yìí yóò sì gba kọ́bọ̀ lórí ẹ̀ àwa ń pa àwọn èèyàn sí Islam lónìí owó là ń gbà gbogbo èrè wa láti jẹ tán láyé. wọ́n gbọ́dọ̀ nígbà láyè tó pé ẹ dákun ṣáà gbà wọ́n láyè ṣégbà láyè ń bẹ aláàárẹ̀ tó jásí pé ńgbà tí Islam tó gbóná lára rẹ̀ títí ó sì lọ ta tẹ́ǹtì tó fi ń ṣe rentals ó ní nítorí pé àwọn èèyàn mutí lábẹ́ rẹ̀ ó sì lọ ta tébù ó ní nítorí pé wọ́n ń ṣe kí ni wọ́n mẹtí lórí ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. owó bísínẹ́sì pé wọ́n wá yá nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n sì sanwó rẹ̀. ẹ wá dákun bàbá wa tá à ń sọ́njọ́ náà wọ́n ní búrẹ́kìrì wọ́n ń ṣe búrẹ́dì o ẹ dákun ṣé kèfèrí yẹn ra búrẹ́dì àbí kèfèrí ò ní jẹ búrẹ́dì kéèyàn wá ta békìrì torí pé kèfèrí náà rà ń bẹ̀. Islam wa yìí lálàáfíà tó pé àmọ́ wa la àfàlàáfíà sí. ẹlẹ́ẹ̀kẹta uquduhum wa ma'amalatuhum fima baynahum sahiha wa in tó bá kódà uquduhum ìtakókó láàrin ara wọn àti bí wọ́n ti máa bára wọn lò láàrin ara wọn lọ́nà tó dáa lọ́dọ̀ ara wọn kódà tí ọ̀nà yẹn bá yapa ẹ̀sìn wa tó yẹ pọ́nà táwọn máa ń gbà bára wọn ṣe nu bóyá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi wọ́n ń gbẹ̀mí ni wàhálà ayé tí wọ́n nu èéfì wọn lẹ̀ kán máa ṣe nǹkan wọn bí lànà wọn bá ti gbà á torí pé láàrin ara wọn sọ ìhà ó dá lọ́dọ̀ tí wọn lọ́dọ̀ tàwa ni ò ti dá. kódà tó bá jásí pé ní mukhalafatuhum lil Islam àwọn nǹkan yẹn yapa ẹ̀sìn tiwa. wá ní torí ẹ̀ sọ pé aburú ni ẹ jẹ́ á lọ dàrú mọ́ wọn lọ́wọ́ rárá kò kàn yín. kò kàn yín rárá o lè bá wọn rà o lè bá wọn tà ẹ̀sìn lẹ̀ ní dàpọ̀ kódà tẹ́ ẹ bá jọ já ládùúgbò tí wọ́n fẹ́ ṣèyàwó
kò sí láì fi wọ́n wá nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ṣe ó lè wọ́ bẹ̀. kò sí láì fi mẹ́ akuli járì ni ó lè tẹ̀lé wọn bọ́ bẹ̀ torí pé kìí ṣe lé òòṣàlẹ̀ ń lọ. kódà tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá ní ìlànà táwọn ń lò yín àyín ni pé ẹ dìde o ẹ gbàdúrà o ẹ ṣí fìlà ẹ ṣáadé fìlà ń gbà táwa ní ìrámù ni. fìlà wa jẹ́ wàhálà ni ṣe ìwà ṣí fìlà yẹn ni ó wàá sọ mùsùlùmí di káfìrí. ṣe fìlà jẹ́ túláàsì ni ṣèbí ńgbà tó dé kóòtù sóòsì ṣèbí èèyàn ló ṣí fún. àwọn dẹ̀ ní ọ̀nà táwọn ń gbà ọ̀nà ọlọ́run àwọn ẹnu ni. kò sí láì fi o bá wọn ṣe sí wọn ó sì jókòó wọn sì parí nǹkan máa parí ó lọ lé rẹ̀. bẹ́ẹ̀ nìkan bá dárú ẹ̀ wò ní ìsìn wọn kàfà rẹ̀ ni. wọ́n fẹ́ kó mọ wọn lọ kó ń ṣọ́ọ̀ṣì kò sí láì fi ká bá wọn débẹ̀ tá a bá ti níṣẹ́ sí wọn tó bá yẹ pé wọ́n dá sí wa tí wọ́n sì gbógun tẹ̀ sí wa. torí àwọn náà lè bá wa náà wá wọ́n ń bá wa wà límọ̀ wọ́n ń bá wa wá pè jẹ wọ́n ń bá wa wá nǹkan ṣe tiwa ni ká jẹ́ káwọn ọmọ wa gbọ́ ẹ̀sìn wa yé torí pé ìjáde lọ bì kan jọ mi yóò jẹ́ kán rí àṣírí tí ò dá àti tó dá mbẹ́. torí pé a rí lọ́dọ̀ ànábì pé ànábì a máa ra nǹkan lọ́dọ̀ àwọn Yahudi kódà a sì tún máa ra nǹkan tí ó ra alẹ̀ tí ó sì sanwó ẹ̀ àti sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ náà sẹ́yìn. ẹlẹ́ẹ̀kẹrin akuhu mina zawaj wọ́n lẹ́tọ̀ọ́ níbi ìfẹ́yàwó waqfan lidiyanati bẹ́sìn wọn bá ti wí bẹ́sìn wọn bá ti ṣe gbé kalẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ní sí wọ́n ṣe court marriage ó sì ní bí wọ́n ti ṣe ìyàwó wọn àwa ní ìsìn làwa ló ń kọpí ìgbéyàwó wọn tí ó sì yẹ ká kọpí ẹ̀. lẹ́ni mùsùlùmí ń ṣèyàwó wọ́n wá lẹ́nìkan alága dúró alága jókòó yóò àkọ́kọ́ yóò kí àwọn abọ̀rìṣà yóò kí oríkì wọn lọ yóò tún kí Jésù yóò tún wá kí ànábì. mùsùlùmí ń ṣèyàwó wọ́n wá mú MC kan wá kó wá jálága àdúró ń bẹ̀ ó wá jẹ́ lẹ́sìn mi ó wá ń lo ìlànà ẹ̀sìn rẹ̀ ṣèyàwó mùsùlùmí orí ibú tó lágbára ni. tí wọ́n máa pé akálágò ká tó wọlé o ẹnìkan tí ò kálágò yóò mú kinní kan so kò yẹ kó lọ bẹ́ẹ̀. mùsùlùmí ó ṣe nǹkan rẹ̀ nílànà mùsùlùmí káwọn náà ṣe nǹkan wọn nílànà tiwọn. lẹ́ni iyì ò sí fáwọn aláàfáà ń bí ìgbéyàwó mọ́. alága àjókòó alága àdúró ni ó mọ fún wọn lásìkò pé òun fún wọn ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inna lillahi wa inna ilayhi raji'un. ẹ dákun wọn wá ní kan engagement ó tún kù kan introduction wọn á kọ́ ṣe méjèèjì wọn á jó aláfọwọ́ àmọ́ ìwòran yóò mọ sùn lórí iṣẹ́ ọlọ́mọdé nkàgbákò afọwọ́ àmọ́ ìwòran wọn wà láwọn fún afáǹṣẹ́jú 5 minutes làfọ́tù wa máa réhùn. ọlọ́run kó dákun kó ṣíjú àánú wọ̀ wá. al-imam ibn al-qayyim nínú tírà àwọn kan tí wọ́n pè ní ahkam ahli dhimma wọ́n ní lam yanassu ahadun min ahimmati al-islam ala butlani ankahati ghayri al-muslimin bí kò sí àfáà kan nínú àwọn ìmáàmù islam tó kọjá lọ tó tako ìfẹ́ ni tí èé ṣe mùsùlùmí níyàwó. Masha Allah ó wá fẹ́ lọ fẹ́yàwó nílé àwọn tí èé ṣe mùsùlùmí. wọ́n wá nítọ́ ìyàwó yìí o ṣọ́ọ̀ṣì làwọn ti lẹ́ẹ̀tì wá tọrọ ẹ o. Al-Qur'an sì ní fankihuhunna bi idhni ahlihinna lọ tọrọ ẹ ń bẹ kó o sì mú nǹkan rẹ wálé kí wàá máa ṣe ìsìláàmù yìí.
nígbà tóun bá ti gbà kóun fẹ́ bẹ́ẹ̀ ṣe àmọ́ kó wá ní ọlọ́run ò ní jẹ́ ẹ̀ á lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ àmírù ni ẹ yapa ọlọ́run ẹ rántí ọmọ kéwù mi kan ọlọ́run bá mi ṣíjú àánú o nígbà tó fẹ́ ọmọ kan gbogbo ẹbí wọn pátápátá kìrìsìtẹ́nì ni wọn ọmọ yẹn sì ti ń bá wa ṣẹ̀sìn tẹ́sìn ti jókòó lára rẹ̀ wọ́n sì fẹ́ yànda rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lo wípé alàgbà wo ni ó wá ṣe ta ni ó ṣe é àwa náà wá ní tọ̀ ẹ̀sìn tí wá gbà wá láàyè ẹ jẹ́ kálàgbà ṣọ́ọ̀ṣì yín wá ṣàdúrà nílànà bẹ́ẹ̀ tí ń ṣe tá a bá mú ìyàwó wa lọ á lọ mọ yanjú tiwa tó kù lé wa ọ̀rọ̀ yẹn ló padà sọ wọ́n lẹ́mìí lẹ̀ ni wọ́n padà gbà pé tọ́ bá a bá ṣe fẹ́ ṣe ká ṣe kí ni o ká ṣe nǹkan wa ẹ wá tún bá wọn jà pé no àfi tó ní kálukú ó bá máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o sì fẹ́ lọ fọmọ lọ́dọ̀ wọn àwọn náà fẹ́ lù sí ọmọ yẹn ẹ̀yin lẹ́ gba ọmọ yẹn la tarji'uhunna ila al-kuffar ẹ̀yin lẹ́ gbọ́dọ̀ jẹ́ kọ́mọ yẹn padà sínú kọ́tọ́ lọ́hùn mọ́ ẹ gbà á kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n kọrin wọ́n ṣàdúrà wọ́n so wọ́n pọ̀ ẹ sì mú nǹkan yín lọ lẹ́yìn ẹ lọ́ọ́ máa ṣe nǹkan tó kù ẹ lọ́ọ́ ṣe tìlànà Islam ẹ ṣáàtú ní bímọ kọ́ láwọn làwọn sọ ọmọ lórúkọ bá a ṣe pàdánù àìmọye obìnrin míì tó yẹ kó bá wa ṣe Islam nu bẹ́ẹ̀ tá a máa yarí pé wọ́n lè so á pọ̀ nílànà yín o tó bá wá so yín pọ̀ yẹn ṣé ìyẹn sọ̀wọ́ di káfìrí ni òrọ́ máa bọ̀rìṣà ó fẹ́ ṣe Islam bàbá ẹ̀ wá fẹ́ ṣàdúrà ó wá lọ gbé ìwò jáde ìwọ yẹn ni tó fẹ́ ṣe nú ayé tiẹ̀ àbí kẹ́ ẹ mú un tẹ́ ẹ fẹ́ mú ọmọ nì ọmọ yẹn gẹ́lẹ̀ yín bùkátà ìwọ yẹn ò ní nǹkan kan tí ó ṣe ó wá lóun gbàdúrà àfa wa ní àárí àfa kan nínú àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nínú ìsìláàmù yìí tó tako kéèyàn fẹ́ni tí èé ṣe mùsùlùmí ó ní wala yumkinu li ahadin an yaqula dhalika kò sì tọ́ sẹ́nìkan kó sọrú ẹ̀ kò tọ́ sẹ́nìkan kó sọrú ẹ̀ torí Ànábì ò sọrú ẹ̀ àwọn sàhábà ò sọrú rẹ̀ àwọn ahimmatul arba ò sọrú ẹ̀ in tí wọ́n sọ ni pé tó bá ti mú ẹbọ dání pé a bọ nǹkan mi a pa nǹkan mi mọ́ Ọlọ́run láàánú ṣe Ọlọ́run ló mọ iye ọmọ tó fẹ́ mùsùlùmí ó sì ṣe tán láti ṣe ìsìláàmù ẹnu orí kunkun pé no alẹ́ nìkan fẹ́ yàwó ẹnu tó fi pàdánù ìyàwó náà ni pé òun ò lè tẹ̀ èé ṣe tó wáá jọmọ àwọn tó fẹ́ tẹ̀ ló lọlé wọn ó ṣe lọlé àwọn jẹ̀mọ́ yín tó bá ti mọ̀ pé ó lè tẹ̀ mọ́jà pò lọ wá ọmọ àwọn tí wọ́n máa tẹ̀ ń lé wọn ṣẹ́nu pé kó o tẹ̀ kó o dọ̀bálẹ̀ ń jọ ìyàwó kó o sì bú ìyàwó rẹ lọ kó o lọ bójú ẹ̀ kẹjọ máa ṣe há kẹ́ máa ṣayé yín rọrùn lẹ wá fi nǹkan kékeré ẹ wá fi bàjẹ́ wọ́n dá wàhálà alẹ́ ń jọ ìgbéyàwó ẹlòmíì wọ́n sì dàgbéyàwó rú Ọlọ́run dákun ṣíjú àánú wa o kó ṣe dáadáa fún wa Ọlọ́run já gbọ́ ẹ̀sìn yé dáadáa kọ́lọ́run kó dákun kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa Ọlọ́run dákun má fìyà jẹ wá o má dà wá láàmú o kọ́lọ́run kó dákun kó ràn wá lọ́wọ́ náà eléyìí náà ó tó níwọ̀nba láti mọ̀ wípé a lè ṣòwò pẹ̀lú wọn kìí ṣẹ̀sìn la fẹ́ jọ ṣe torí pé àwọn sàhábà máa ń ra nǹkan lọ́dọ̀ àwọn tí èé ṣe mùsùlùmí tí wọ́n bá bùkátà rẹ̀ so bákan náà a rí nínú Sahihul Bukhari pé Aisha radiyallahu ta'ala anha so kò ní ìdí kí n jẹ́ kí n fàdísì yẹn lẹ̀ kò ní ìdí mọ́ hadaya ghayril muslimin hidaya ghayril muslimin ó sì lẹ́tọ̀ọ́ fún wa láti gba ẹ̀bùn lọ́dọ̀ ẹni tí èé ṣe mùsùlùmí ẹni tí èé ṣe mùsùlùmí fún wa lẹ́bùn tàbí ó sì lẹ́tọ̀ọ́ káwa náà fi ẹ̀bùn ránṣẹ́ sí wọn ṣọ̀rọ̀ pé lè ní ìsìn tá a bá bímọ àwọn èèyàn máa ń fúnra wọn lẹ́bùn
káwa nígbà tí wọ́n yẹ ṣe mùsùlùmí a lè ṣe kíni a lè fún wọn lẹ́bùn kò sí láì fi tẹ́ ẹ bá jọ ń lò wọ́n wá fẹ́ ṣe kírísímàsì ó lè rẹ́dìyẹ fún wọn láti fún wọn lẹ́bùn Islam lè tara bẹ́ẹ̀ wọ́n ṣe ṣáwa tí ẹ lè ṣerú ẹ̀ láàrin ara wa lásán náà ta'lifan li qulubihim láti fi jèrè ọkàn wọn bẹ́ẹ̀yàn kan bá rẹ́dìyẹ fún ẹni tí ó ṣe kírísímàsì wọ́n lè ló ṣe bọ́ nítorí pé wọ́n ra adìyẹ fún. Makaukis ọba àlù Mísírà ni kèésì ṣe mùsùlùmí kìptíyà ni kìptí ni ó sì fi ẹ̀bùn ránṣẹ́ sànẹ́bì Muhammad lára ẹ̀bùn tó fi ránṣẹ́ sànẹ́bì obìnrin méjì ń bẹ́ńbẹ́ ànábì sì fẹ́ kan ó sì yọ̀ǹda kan fún Hassan ibn Thabit Maria al-Kiptiya ni wọ́n máa pè bintu Shamu'un Maria nìyẹn o Mariatu Maria òun yàtọ̀ sí Mariama Maria bí bàtà bá ní Mara ọmọ Shamu'un àti ẹ̀gbọ́n rẹ̀ ó kọ èyí ní jẹ́ Sirin Mariatul al-Kiptiya yìí òun ló bí Ibrahim tànàbí bí Medina lọ́dún kẹjọ ọmọ yẹn ló padà kú tànàbí fi sunkún ọmọ yẹn lànàbí sọ ní Ibrahim tí wọ́n ń bi ànàbí ó tún sunkún ni ó ní kayfa la habuki báwo ni mi ò ṣe ní sunkún lẹ́yìn sọ lẹ́ni pé bẹ́yàn bá ń ké Ọlọ́run tó máa fi àjẹ ní okú Ànábì ní innal ayna tadma wal qalbu yahsun omi ń jábọ́ lójú wa ìbànújẹ́ sì gba ọkàn kan walakin la naqul illa ma yuridi rabbana àmọ́ àsọ nǹkan kan kọjá tí ó máa jẹ́ k'Ọlọ́run yọ́nú sí wa inna bi firakika ya Ibrahim lama sunun Ibrahimu fífi wálẹ̀ tó yà wálẹ̀ ìbànújẹ́ ńlá ni fún wa ànábì ló wí bẹ́ẹ̀ àwọn èèyàn ò pé torí pé ó jẹ́ ànábì kò yẹ kó kí pọ́mọ rẹ̀ kú wọ́n wá sọ mùsùlùmí daláwo pé omi ò gbọ́dọ̀ kán o pé mùsùlùmí ké o ànábì sèyí kó yẹ pé àánú Ọlọ́run látọkàn mi ènìyàn ni làwọn afábá tún rọ àdìsù pé wọ́n máa fìyà jẹ òkú torí pé èèyàn sunkún ṣé wọ́n fìyà jẹ Ibrahim torí pé bàbá rẹ̀ ànábì Muhammad sunkún. wọ́n fa ànábì lóbìnrin méjì ẹni ó gbé wáyé ṣe mùsùlùmí ànábì sì gbà wọ́n sì tún fún èyí tí tá a pè níyàwó Hassan ibn Thabit yẹn òun ni ìyá Abdulrahman ibn Hassan ibn Thabit wọ́n tún fa ànábì lọ́mọ ọ̀dọ̀ kan náà ismuhu Ma'bur ló kọ́ ẹ̀ ẹni tó sì fún èyí ṣe mùsùlùmí wa baghulatan wọ́n sì tún fún ànábì ní bagula ẹṣin ismu daldal ni wọ́n ń porúkọ ẹṣin ọ̀hún wa kiswatan ó tún wá fi aṣọ ránṣẹ́ sànábì wa qadahan min qawarir wọ́n tún wá kó abọ́ àwọn abọ́ tó jojú ń gbèsè wọ́n kó ránṣẹ́ sànábì débi pé nínú abọ́ yẹn kana yashrabu fi ànábì máa fi mọ́mi ẹni tí èyí ṣe mùsùlùmí ló kọ́ wa o ló katira tá ń pè ní ar-rawdul hunf tí àfáwà Suhaili ẹni tí ó gba ìsìláàmù ló kó ránṣẹ́ sànábì ànábì sì gbà kò wó pé káfìrí ni lóyá máa báwo láṣẹ máa gbà nǹkan lọ́wọ́ kèfèrí oníbídíà ò gbọ́dọ̀ fún yẹn ní nǹkan kó gbà inna lillahi wa inna ilayhi raji'un kódà wọ́n fẹ́ lè sọ pé bẹ́ni tí èé bá ṣe ara wọn tó bá pẹran kan mọ́ jẹ́
àìmọye irú ẹ̀ náà Ummu Kulthum tó ń jẹ́ ọmọ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu bẹ́ẹ̀ lòun náà gbé ìyàwó Khalifa Umar ibn Khattab ó rán an lọ sọ́dọ̀ ọbabìnrin kan ní Rome wọ́n Imratu Arqal Imratu Arqal Ummu Kulthum tó ń jẹ́ ọmọ Ali ibn Abi Talib ó gbé ìyàwó Khalifa Umar ibn Khattab dìde lọ́ọ̀dọ̀ arábìnrin yẹn ní Róòmù lára tó ní kọ́ bá wọn lọ fún bìtíbẹ̀ náfíńdà wa masharib àtàwọn nǹkan mímu wa awanin àti abọ́ àwo khasa bin nisa tó jẹ́ pọ́bìnrin nìkan ló lè lò ó. nígbà tí wọ́n sì kó dọ́dọ̀ arábìnrin ni fàjámà àti Imratu Arqal nisaha gbogbo àwọn obìnrin tó wà lọ́dọ̀ rẹ̀ ó sì kó wọn jọ wa qalat tí ó sì sọ fún wọn pé hadhihi adiyatu imraati mulikil haram ṣẹ̀rẹ́bùn tẹ́ rí o ẹ̀bùn ni látọ̀dọ̀ arábìnrin ọlọ́lá kan lọ́dọ̀ àwọn Lárúbáwá wa bintu nabiyyihim ó sì jọ máa nábì wọn. ọlọ́lábìnrin kan nínú ìran Lárúbáwá ló fi nǹkan yìí ránṣẹ́ o ó sì tún jọ ọmọ ànábì Ọlọ́run. abẹ́ẹ̀ rí nǹkan so ìyẹn fi hàn pé mùsùlùmí lè fún ẹni tí èé ṣe mùsùlùmí ní nǹkan ẹni tí òye sì ṣe mùsùlùmí náà ó lè fún mùsùlùmí ní nǹkan ọ̀rọ̀ tí mò ń sọ ìlọ́ kanu tàríkù Tabari mo tiẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lè sìn wọ́n pé àwọn tíra ilé tíra ṣe àwọn ẹ̀rí pé yẹ kéèyàn dúpẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tíra ṣíà ni wọ́n ń pe gbogbo ẹ̀. bẹ́ẹ̀ náà lárábìnrin yẹn náà tún dá ẹ̀bùn padà sọ́dọ̀ òun náà nígbà tó rí gbà wọ́n kẹ́ òun náà tún mú ẹ̀bùn ó tún fi ránṣẹ́. so bí Islam ti rí rèé ẹnìkan jẹ́ káfíìrì èé ṣe ìṣòro tiẹ̀ Ọlọ́run ló nìyíhun Ọlọ́run ló nìyíhun kìí ṣe wọ. kódà Umar ibn al-Khattab radiyallahu ta'ala an lára àdéhùn tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ Nasara ní Baitul Muqaddas náà ní Maqdis ni pé ó fún wọn ní fọkànbalẹ̀ ó dẹ̀ kí àwọn mùsùlùmí nílọ̀ ẹ gbọ́dọ̀ wọlé ìjọsìn wọn àwọn mùsùlùmí lónìí à ń dáná sun ṣọ́ọ̀ṣì wala yantaqisu minha wala man ayyasaha ẹ sì gbọ́dọ̀ fọwọ́ àbùkù kankan kan ẹ sì gbọ́dọ̀ fọwọ́ àbùkù kan ni tẹ́ ẹ bá bánú ilé ìjọsìn wọn. lẹ́ni kí làwọn ń dá lára tí wàhálà bá dé a máa sun ṣọ́ọ̀ṣì ni a máa dáná sun kódà wala min salibihim ẹ gbọ́dọ̀ kan àgbélébù wọn lábùkù ẹ bá fọwọ́ kan wala min shay'in min amwali ẹ sì mọ́ fọwọ́ kan kankan ní wọn àwọn èèyàn mà tún lùtù ṣọ́ọ̀ṣì wọ́n mà lùtù lé àwọn èèyàn lórúkọ Islam. wala yakrahuna ala dinihim ẹ sì gbọ́dọ̀ kórìíra wọn lórí ẹ̀sìn wọn kẹ wá máa hétí wọn torí pé ẹnìkan jẹ́ kírísítẹ́nì kó wá hétí ẹ̀ ẹnìkan jẹ́ ó wá hétí ẹ̀ ó lè hétí ẹ̀ ó fẹ́ràn rẹ̀ nítorí pé ó jẹ́ èèyàn ó wà máa bẹ lọ́wọ́ ìdáyà fún ó sì máa ṣe dáadáa sí kó lè bá gbàtọ́ Ọlọ́run lára rẹ̀. so Islam dáa púpọ̀ ó sì dùn àwa la wá fẹ́ sọ Islam ló kọ tí èyí ṣe ti Islam Ọlọ́run dákun ṣíjú àánú wa wọ́n lọ́pọ̀ ọ̀rọ̀ ní mọ́ kágbọ̀n Ọlọ́run dákun gbogbo gbèsè ayé wa tá a bá lò Ọlọ́run jẹ́ kọ́rọ̀ wa kó padà kángun pẹ̀lú alhamdulilayi rabbil alamin tó bá tún di lọ́run náà Ọlọ́run dákun jó kángun bẹ́ẹ̀
bí akila ilaha illallah muhammad rasulullah ọlọ́run dákun èyí tá a wí ọlọ́run má ṣe láwìí mọ́ má sì ṣe lágbọ́ mọ́ wọlá agbára rẹ àtijẹ́ kan ṣò rẹ wọlá ayé rẹ wọlá kówó nìkan náà lọ́ba tó lè kọ́ wa máa ń ṣe ọlọ́run dákun kọ́ wa máa ń ṣe má dà wá láàmú o má yọ wá lẹ́nu o má sì fi wá ṣèdààmú fáwọn tí wọ́n mọ̀wọ́ ọlọ́run tí wọ́n ò fi ní mọ̀ ọ́ ọlọ́run dákun má fi wá ṣe ìmọ̀nà fáwọn tí wọ́n àti ìmọ̀ ọlọ́run kọ́lọ́run dákun jẹ́ kí mọ̀nà tiwa náà kó sì máa pọ̀ sí la ilaha illallah bàbá wa mudirul markaz ọlọ́run dákun bá wa ṣàlékún àlàáfíà fún wọn àdúrà tá a máa ń ṣe fún wọn àti gbogbo àwọn tí wọ́n ń ṣàárẹ̀ pátá àtọmọ irú ọlọ́run ọba mi kan tí wọ́n pè ká fi ọmọ àwọn sínú àdúrà ọlọ́run dákun ó mọ ọmọ náà ó sì mọ ilé rẹ̀ ó mọ̀ náà rẹ̀ ọlọ́run dákun bá wa fún un níwòsàn tó pé wọ́n fi dà wọ́n láàmú wọ́n fi pa wọ́n lẹ́kún bàbá wa mudirul markaz ọlọ́run dákun wọ́n fi wọ́n dà wá láàmú wọ́n fi wọ́n pa wá lẹ́kún wọ́n sì fà wá náà dà wọ́n láàmú wọ́n fi wá náà pa wọ́n lẹ́kún markaz ọlọ́run dákun jẹ́ ó túbọ̀ máa ga sí bismillahir rahmanir rahim اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشفي كل مريض يتعلم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء للشيخ أبيب الله آدم عبد الله لوري ولكل روح أجست عن النوم بسبب المرض رب أري ثم أون ثم اشفي كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء للشيخ أبيب الله آدم عبد الله لوري ولكل روح أجزت عن النوم بسبب المرض رب أرح ثم هون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء للشيخ أبيب الله آدم عبد الله لوري ولكل روح أجست عن النوم بسبب المرض رب أرح ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إنا أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم رسول من أنفسكم وأسيسنا عليه ما عنيتم أريسنا عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبا في كنيسة láti kékeré mi ní pínísí mo ti ń bẹ ọlọ́run ọba pé dákun yàn fún mi jáyé ogún bá mi ṣe ètò ayé mi bí mo dá wẹ́lẹ́wà ebi tó kún jù gbogbo èèyàn fẹ́ fi mí ṣaya wọn lọ́balọ́ba pè mí pé kí n wá ọ́fíìsì mẹ́rin fẹ́ fi mí ṣaya wọn nígbà tọ́ba mi àwa dọ́là alálùfáà ni mo mú fi sọ̀kọ̀ àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ wípé sórí pé ṣálùfà lè bẹ̀rù níbi mo ní fèsì tí wọ́n ń wí lọ́lọ́run mi bá gbẹ̀nù sọ sáyé tí ò jọra pínrínpínrín ṣé orí èmi lè jọra alálùfà ni mo fẹ́ ó tọ́pẹ́ wàhálì mo ní mo mú fi sọkọ mo bá lùfà lọ mo bó ní mímọ́ lọ. Ni mo fẹ́ tó jáde kọ́lọ́hún máa yà wá láyéláyé o. Ẹni bá ń wówó kó fólówó, ẹni bá ń wọlá kó fọlọ́lá, mò ń falí jẹ̀nà mò ń falúfà. Ẹ wá wáyé kó ṣe ń lò fún mi bí ayaba.
fàdé kó fàlàdé ẹni bá ń wówó kó fọlọ́wọ́ ẹni bá ń wọlá kó fọlọ́lá ẹni ń wo kìkì kó fọlọ́kìkì mo bá fún ọmọ mo bá lù fà lọ́rùn. Ayaba. Na alhamdulilayi rabbil alamin insha allahu ta'ala a ṣàdúrà fún bàbá wa lọ́ṣogbo bàbá wa lọ́yọ̀ọ́ àti gbogbo àwọn bàbá wa Dr. Nasir fami Sa'idu Kakawa Jamaluddin Abubakar afawa Alade Bakari Ọlọ́run dákun kárí gbogbo wa pátápátá Ọlọ́run dákun ṣíjú àánú wa kó bá wa gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kó ṣe dáadáa fún wa Ọlọ́run má fẹ́ nìkankan wá lẹ̀ o gbogbo wa tá a jọ ń ṣe àmì Ọlọ́run dákun jẹ́ kí dáadáa wọnú ayé tiwa náà àwọn tí mo rántí dákọ àtàwọn tá a rántí dákọ Ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó bá mi ṣe dáadáa fún wọn wala hawla wala quwwata illa billah láàrin ìṣẹ́jú mẹ́wàá tó àwa tí a bá fẹ́ pé wọlé tá a bá fẹ́ dá sí ètò inshallah ojú òpó ti sílẹ̀ lórí +234 90 41234 both direct call and WhatsApp Ọlọ́run dáhùn kó ṣe dáadáa fún wa láàrin páàrin tí pé ká máa fi yín ṣàdúrà fún àwọn èèyàn wa àfáwà Akóredé Ajíṣefíní Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àfáwà Dùdúà Frank Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àfáwà George Eskin ọ̀rọ̀ yín ò ní dàrú àfáwà mi Ibrahim Awade Ọlọ́run dákun bá wa gbọ́rọ̀ yín sẹ́sẹ̀ kó bá wa gbàdúrà yín àfáwà Bèkí àmì Ọlọ́run Ọlọ́run má jẹ́ ó kú ònú ayé yín má jẹ́ ó kú ònú ayé tiwa náà Alhaji Ọ̀túnba Ọlásùnkànmí Abdullateef àánú Ọlọ́run jẹ́ ó máa bẹ wọn yín gbé àtàwa náà àfáwà Amida Alfa Ọlọ́run Amida Alfa ó dà pọ̀ obìnrin làwọn Hamida Ọlọ́run dákun Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó jẹ́ kí ẹ máa gba oríyìn lórí gbogbo ntẹ́ bá ń ṣe bí orúkọ yín àfáwà Suleiman owó ní kókó Ọlọ́run dákun owó ní kókó lóòótọ́ má fi owó wọn yìí má sì fi wọn àwa náà àfáwà Ògúnwálé Abdulwasi Akande Ọlọ́run gbà yín láàyè kó gbà wá náà láàyè àfáwà Abdulfatah Al-Ilori Ọlọ́run dákun ṣílẹ̀kùn oore fún yín kó ṣe fún wa náà lọ́la la ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billah. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Masha Allah ta ló ń pè wá láti bọ̀ sá. Gbogbo afront ni o. Naam. Aku ètò. Alhamdulillah. Ẹjọ́ èmi fẹ́ béèrè àwọn nǹkan kékeré kan. Naam, ṣe lórí ṣe. Ayé àti ìbẹ̀tẹ̀ mọ kóòtù. Okay. Ayé àti Ọlọ́run tí ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé tó bá mú nǹkan pé a fi àjẹ yẹn inú súra wo ni ó wà. Tán bá ṣe kí ni? Tí Ànábì bá mú nǹkan mi wà tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló wọ́n fi àjẹ yẹn inú súra wo ló wà. Ẹ wo nínú súratul mo ti kó tiẹ̀ nínú súra tí mo ti kó tiẹ̀ ń jẹ́ òní yìí. Suratul Mumtahina lẹ́tí máa rí. Suratul Mumtahina ló máa wà. So níbi àyà ó wà níbi ìgbẹ̀yìn ẹ jẹ́ n sáré bá yín ṣí súra yẹn so kọ́lọ́n kó ṣíjú àánú wọ̀ wá. law taqawwala alayna ba'da al-aqawil so inú Suratul Mumtahina yẹn náà ni ibẹ̀ náà ló wà. ó wà nù ok Suratul Al-Haqqa Suratul Haqqa so n tó jọ bẹ́ẹ̀ náà wà nù Mumtahina Suratul Haqqa tẹ́ bá bẹ̀rẹ̀ láti àyà ibi tó ti bẹ̀rẹ̀ ni pé fala uqsimu bima tubsiruna wa ma la tubsirun innahu laqawlu rasulun karim àyà 40 nìyẹn ibi tẹ́ ti bá gangan náà ni law taqawwala alayna ba'da al-aqawil àyà 44 la akhadna minhu bil yamini thumma laqata'na minhu al-watin fama minkum minhu min ahadin anhu ajisin so ibi tó wà nù. No Suratul Haqqa. Masha Allah. Inshallah máa lọ. Pẹ̀lú òkúrọ̀dọ̀. Bó tó fẹ́ béèrè pé ǹjẹ́ ní ọ̀pọ̀ mùsùlùmí lóbìnrin ó lè fẹ́ ẹni tí èsì mùsùlùmí lọ́kùnrin torí àyà tó wà ní Al-Qur'an ní tọ́pin tó lè fẹ́ obìnrin tí èsì mùsùlùmí. Ẹ̀yin náà fúnra yín ti dáhùn.
torí mo fẹ́ àmọ̀dájú ni ìlú ẹ rí i pé ńgbà tí mò ń sọ náà mò ń sọ nísọ yìí pé tá a bá fẹ́ fẹ́ àwọn obìnrin wọn níyàwó tó yẹ ká géènì wọn a tún wá máa ṣe fáàrí pé a lè ṣe kinní kan tí wọ́n á sì ní ká wá ṣe bọ a ní ká wá fẹ́ ká sì jèrè ẹ̀. So bóyá àti pé àwọn ọkùnrin ló lè fẹ́ ẹni tí èsì mùsùlùmí àmọ́ ọkùnrin mùsùlùmí ò lè fẹ́ ọkùnrin fẹ́ obìnrin tí èsì òfin wa ò gbà wá láàyè kó fẹ́ àmọ́ tó bá wá lọ já sí pé ó wá rí bẹ́ẹ̀ tán fẹ́ra wọn tó bá wá lọ rí bẹ́ẹ̀ ṣàwọn pé ó lọ rí bẹ́ẹ̀ pé obìnrin ni wọ́n ní àáfẹ́ tó bá wá lọ rí bẹ́ẹ̀ tán bá wá fẹ́ra wọn ó wá kú bí wọ́n ṣe mánéjì ara wọn lógo tí mùsùlùmí tó jẹ́ obìnrin tó bá lọ bá rẹ̀ lọ́ọ̀dẹ̀ tí è ṣe mùsùlùmí bóyá ẹ jẹ́ ká má pèjúwe kan wá ẹnìkan jẹ́ ẹni tí è ṣe lẹ́sìn tẹ́lẹ̀ ó wá gba Islam ó sì jẹ́ ẹni tó fẹ́ lọ́kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn èyí jọ ṣe lẹ́sìn ṣẹ́gẹ́tì mi nísìn ṣàn pé nísìn ká wá sọ pé n tó kù ni pé kó kọ́ ọ́ lẹ̀ kó má fẹ́ a lè ní kó kọ́ ọ́ lẹ̀ kó má fẹ́ kọjá wípé tó bá ti ń rí ẹ̀sìn ẹ̀yẹn ṣe kó máa ṣe tó bá wá já sí pé kò wá rí i ṣe tó bá bùkátà pé kán fira wọn lẹ̀ ń gbà náà falila ìlànà ó wá kù sọ́wọ́ obìnrin àwa kọ́ láàmú sọ fún kó dáa lọ́kọ́kọ́ ẹ torí pé ó ṣeé ṣe kọ́kọ́ yẹn náà padà wá gbà torí pé nínú ẹni tó lè mú ọkùnrin jù láyé obìnrin ni ẹ rí i pé wọ́n dẹ̀ dẹ obìnrin síta fáwọn mùsùlùmí pé ẹ lọ fẹ́ wọn ẹ lọ fẹ́ àwọn ọkùnrin wọn wá láti wá sọ wọn dára wa torí pé kò sí tóbìnrin ò lè fìfẹ́ gbà lọ́wọ́ èèyàn. bẹ́ẹ̀ni. so kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. kọ́lọ́n ó fi ẹ̀sìn yé wa jù báyìí lọ torí téèyàn bá wo nǹkan tí ń ṣẹlẹ̀ nú ayé gan ó ti tó báyìí lẹ́rù. bó ṣe rí nù. mo ti wá Morocco ni mo wà àmọ́ téèyàn bá ń wo ìwà wọn bí wọ́n ti sùn wálẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ sí. bó ṣe rí nù. bó ṣe rí nù. wọ́n sáré kó àbò yìí fún wa. ẹ mọ̀ pé lárúbáwá burú lọ́tọ̀. ẹ wo. Al-Qur'ani gan ni al-a'rabu ashaddu kufran wa nifaqa tá a bá ń sọ̀rọ̀ wa kèfèrí ọ̀dọ̀ wọn ló gbókun síjú àti wa mùnáfìkì. bí kò mọ rí yẹn lé ká tún máa lọ ní ojú títí kò mọ pé wà ní dúdú kó tó wà nàlẹ́ yẹn lóko. ṣe ń gbọ́ láyé iṣẹ́ ọ̀bọ. wọ́n lẹ́yìn lóko. ṣe ń gbọ́ wọ́n tún lẹ́yìn lóko torí pé ó jẹ́ dúdú. ẹ tí mo gbalé lọ́wọ́ rẹ̀ níjẹ̀ta ló sọ fún mi pé ìlú mi mo wà tí mo bá fẹ́ bóun sọ̀rọ̀ kí n mọ̀ tẹríba. ṣe ń gbọ́ pé ìlú ń lẹ́wà. bẹ́ẹ̀ ni wọ́n láyìí. ọlọ́wà kò yí yọ o. àmín ọ̀rọ̀ ẹ ṣe. jazakumullahu khair abẹ́ torí nǹkan. àbá aleykum salaam wọn ló ní ìlú àwọn ìlú lọ́wà lọ́wọ́ bá wọn máa sọ̀rọ̀ gbọ́dọ̀ máa tẹríba fóun. tí Ọlọ́run dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa gbogbo àwọn èso tó jáde lára wa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọ́n o má jẹ́ kí wọ́n tọ̀ wọ́n lọ mọ́ wa lọ́wọ́ láti kó wọn kó inú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ bí akila ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa ìṣẹ́jú mẹ́wàá péré la ní ó sì ti kù ìṣẹ́jú márùn so bó ṣe wà nù ká má fi yín ṣàdúrà lọ alájà wa Yétúndé Olóyè Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o lọ́la la ilaha illallah afáwà Fádéyì Abídèmí Lukman Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín afáwà Oyèbọ́lá Abdulaziz Ọlọ́run bá wa gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ Adémọ́lá Afis Akàngbé Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Adébísí Jéyì Ọlọ́run oníjó bàjẹ́ Ibrahim Adénẹ́kàn Ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ afáwà Dúrójayé Julius Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah afáwà George Eskin Ọlọ́run bá mi gbàdúrà yín o Ambali Ọlọ́rẹ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín kó bá wa ta yín lọ́rẹ̀ tó dáa lọ́la la ilaha illallah afáwà Abdulrasheed engineer nínú lẹ́ńbí Ọlọ́run bá wa ṣíjú àánú wẹ̀yìn náà kó bá wa ṣe dáadáa fún yín àwa náà Ọlọ́run ṣe dáadáa fún àwa náà kó ṣe dáadáa pẹ̀lú oníkálukú wa afáwa Àyìnà Adésànyà Ọlọ́run ní fi yín lẹ̀ Àgbo Méjì Ismaila Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ gbóńtẹ́ ń fẹ́ Ọlọ́run dákun bá wa mú lé yín lọ́wọ́ lọ́la la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata illa billahi al-azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
وعليكم السلام وأكرمكم الله أهلا أجركم أهلا الله بكم يا بنصره شيخ. إن شاء الله. ما شاء الله. mi ò tiẹ̀ wá mi ò wá mo ti léètì prógrámù yín نعم lákùlẹ̀ hàlì mo kàn nípa ọ̀rọ̀ àwọn lárúbáwá tí ẹ sọ نعم àwọn ọgbọ aṣọ tó kú fún àwọn nípa òdodo ní nǹkan tí ẹ sọ lárúbáwá àwọn ni wọ́n bàjẹ́ jù لا wọ́n إله bàjẹ́ لا gidi إله إلا الله لا wọ́n إله bàjẹ́ إلا الله gidi لا إله إلا الله. ẹ̀ẹ́dẹ̀ lè rí àwọn ọmọ kéékèèké wọn ẹ̀ lè rí wọn mọ́ẹ́láṣí مم. àwọn díẹ̀ ló máa ń wá mọ́ẹ́láṣí لا إله إلا àwọn الله. àgbàlagbà wọn náà máa ń wá mọ́ẹ́láṣí مم. tí ó bá tún dinú àwẹ̀ àwọn ọmọ kéékèèké wọn yìí gbàwẹ̀ لا إله إلا dáìmọ̀ الله. tí لا tẹ bá إله béèrè إلا lọ́wọ́ الله. wọn pé lè má zàlà tẹ̀sán لا إله àní إلا àná الله. àyà لا pé ó إله rẹ̀ إلا الله. àwa máa ń ṣépè fún wọn ni pé àárẹ̀ yẹn náà ni ó dẹ̀ pa ẹ́ so wọ́n ní tí ó bá ti dinú àwẹ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn mọ̀táìm àwọn mọ̀táàmù wọn àwọn ilé oúnjẹ. wọ́n ní kinní kan tí wọ́n máa ń ta bíi kánópì báyìí wọ́n á fi dí mọ̀táàmù wọn ní béèyàn bá ń kọjá lọ ẹ kàn máa wo kánópì yẹn ni àmọ́ tẹ́ ẹ bá wọnú mọ̀táàmù lọ ẹ bá wọn tán jẹun لا إله إلا الله. لا إله إلا الله. so sheikh kan ló wá sọ fún mi níjọ́ kan mo ní mashallah ẹ máa ń gbàwẹ̀ dáadáa ni bàbá yẹn ní àwọn ọmọ kéèké àwọn ọmọ ìgbàwẹ̀ kíká lọ wò wọn bó ṣe mú mi lọ nìyẹn mo bá rí wọn àtàwọn tán lórí àwọn wọ́n dẹ̀ máa ń fa kinní kan bíi igbó báyìí لا kinní إله yẹn bíi kòkó báyìí wọ́n máa gbé kalẹ̀ báyìí wọ́n máa yọ eruku mú èmi wá ń béèrè lọ́wọ́ èyí ọ̀kan tó ń fa kinní yẹn pé kí ló dé tó fi gbàwẹ̀ olórẹ̀ wọ́n ló tún fa èédú síkù tó àwọn ni wọ́n bàjẹ́ ju obìnrin wọn àjàgbàjàgbà wọ́n parọ́ ju kí ló dálẹ̀ lọ لا إله إلا الله. obìnrin lárúbáwá لا إله obìnrin إلا الله. lárúbáwá wọ́n parọ́ ju kí ló dálẹ̀ lọ so lárúbáwá ẹ̀sìn òdùn wọn ní ara La àwọn ilaha ayábí àwọn illallah. díẹ̀ nínú wọn لا إله èyí tó bá dẹ̀ máa da nínú wọn máa da tán ni لا إله إلا ó الله. máa da tán ni ọ̀rọ̀ tí brọ́dà yẹn sọ yìí pé tí ara èèyàn ara àwa dúdú báyìí tó bá kan ara lárúbá ó máa fi áàkì níbẹ̀ báyìí لا إله إلا الله. so ọ̀kan ti ṣe rí fún ìkànnú àwọn ara wa ìyẹn dẹ̀ dúdú dáadáa ìyẹn dúdú gidi gan ara ẹ̀ wá kan ara lárúbáwá yẹn wá nu ara ẹ̀ kú nínú mọ́tò dẹ̀ ni èèyàn mi yẹn kàn tún gbá lárúbáwá yẹn lọ́wọ́ mú dání pé anta akhi fil islam ما ní شاء lárúbáwá bá الله. ń pariwo khalili لا إله إلا khalili الله. ya qil لا ya إله. abna al-qurud bóyá pé ọmọ ìyá wa nìyẹn ní ọ̀bọ. kìíní yẹn di wàhálà ó dìjà so lárúbáwá wọn ní àwọn àsọ̀bíyà لا إله إلا wọn الله. ní òṣòríyà tó pọ̀ gan tí ẹ bá ọmọ ìyá wọn kan jà wọn ní fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ìyá wọn yẹn náà máa gbìjà لا إله إلا الله. ó dẹ̀ lè ìjà yẹn dẹ̀ lè lídì fún ẹni tó bá pé àjòjì ni ó lè lídì fún tọ̀hún láti lọ sẹ́wọ̀n àbí kó lídì pé kán dìpọ́tì ẹ̀ padà sí ìlú ẹ̀ لا إله إلا الله. so bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn àtàyà ni gbogbo dúwálù àròbíà ni gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ so àwọn tá a kàn ti gbé àárín wọn tá a ti pẹ́ wàhásọ̀tà ẹni tí ò bá gbọ́ lárúbáwá téèyàn ò bá gbọ́ lárúbáwá àwọn ọmọ ìyá wa kan wá sí bíbáyìí wọn gbọ́ lárúbáwá so àwọn ọmọ lárúbáwá tó ń jalè náà wà ó tí wọ́n ń yọ fóònù lápá àwọn èèyàn tó ń jalè tó ń hùwàkiwà wọ́n máa ń pè wọ́n ní kí ni wọ́n máa ń porúkọ wọn náà wọ́n ń pè wọ́n ní sitatọ̀wíìlà yẹn àwọn yẹn lè jí èèyàn gbé لا إله إلا الله. kan kún yẹlẹyẹlẹ wọ́n máa ń yọ kíndìnrín èèyàn لا lọ́tà إله إلا الله. so anything wọ́n lè ṣe fún yàn لا إله so إلا الله. àwọn yẹn wọ́n yọ fóònù lápò ọmọ ìyá wa kan ìyẹn wàá gbọ́ lárúbáwá ẹ jẹ́ mọ̀ yìí pé ọmọ ìyá wa yẹn wọ́n wá yọ ọ̀bẹ sí nígbà tí yẹn fẹ́ gba fóònù ẹ̀ ìyẹn wá sá fún wọn pé kán má lọ gún un lọ́bẹ àwọn ọlọ́pàá dẹ̀ ń bọ̀ ọlọ́pàá ò dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ mú ajínábì yẹn lóhùn ó dẹ̀ sọ ajínábì sínú mọ́tò làwọn àwa tá a ti pẹ́ ń bí ìjọ pé a ti pẹ́ pẹ̀lú wọn bí àwa rí i pé ẹni tí wọ́n ń gbé lọ yìí ajínábì ni bá a ṣe tẹ̀lé wọn nìyẹn a tẹ̀lé wọn dé court
bá a ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn fa wàhálà nìyẹn wọ́n gbé lọ síwájú adájọ́ àwa ní ọmọ ìlú wọn kan tíyẹn ń bá wa ṣe ìyẹn náà wá lọ síwájú adájọ́ ìyẹn wá ń sọ fún adájọ́ pé ọmọ ìlú àwọn ló jalè ẹni kí ládájọ́ wí adájọ́ ní anta gelil adab La ilaha illallah. ìjàmbá taari وين شاب العربي يسرق لا وين إله إلا الله. هذا ما يسرق oni ṣaabu sudani la yasruk La ó ní ilaha ọmọ illallah. sudani yìí jalè wọn ò délé jalè láéláé ọmọ ìlú wọn wá ní ṣé ọmọ sudani ṣé màláyíkà ni ebéyàn ni ẹ wọn ní kí wọn dá ọmọ ìlú wọn yẹn dùbúlẹ̀ wọn fún ní La ẹgbàá ilaha- mẹ́wàá La ilaha wọn dẹ̀ ní illallah. láyé àkùkọrọ wá sínú kóòtù mọ́ La ilaha ó tún illallah. bu ó ní abu kabalid umu kabalid La ilaha tó illallah. ó bu ó ní kò gbọdọ̀ wá sí kóòtù mọ́ wọ́n wá fún ọmọ ajínàbì yẹn wọ́n fún ní ẹ̀wọ̀n oṣù mẹ́fà Inna lillahi. láìṣẹ̀ tí wọ́n jí lẹ́yìn nǹkan tó láìṣẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó ṣẹ̀wọ̀n tán wọ́n deport ẹ̀ La ilaha illallah. wọ́n deport ẹ̀ straight ni tó tó alhamdulillah. bí bílẹ̀ lábúrá ṣe rí nìyẹn Jazakumullahu khairan ya maulana. bó ṣe wà nìyẹn rẹpẹtẹ kí ọlọ́run ọba kó Àmín. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín. Yorùbá dá o Yorùbá dá o Alhamdulillah, alhamdulillah. wọ́n sọ fáwọn èèyàn wa Yorùbá dá púpọ̀ adá Alhamdulillah. púpọ̀ ní ìwà Alhamdulillah. alhamdulilayi jazakumullahu Wa khairan. iyyakum ya sheikh. Assalamu alaikum ma sha Allah. tó Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún àwọn bàbá wa tí wọ́n tún bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀. Assalamu alaikum. Naam, Ọlọ́run bá wa ṣàlékún dáadáa. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀ bàbá? Naam, naam, naam. Ẹkú àtàrànsà. Alhamdulillah bàbá mi. Àìsà gbogbo ọbẹ̀ tọ̀rọ̀ ẹ̀ là ń gbádùn sá. Alhamdulillah bàbá. Ìyàlẹ́ kùkà mọ̀ ìta. Allahumma amin. Bí problem ti wà ní nọ́ọ̀sì especially àbàrà níbí. Àwọn òmìnira sí ní àbàrà nígbà tí wọ́n establish ṣẹ̀ríà lọ. Naam. Bọ̀ sí dààmú. Nígbà tá a wà ń bí báyìí, àmọ̀ pé bàbá lọ́rọ̀ ṣẹ̀ríà ni wọ́n ṣe. La ilaha illallah. Gbogbo ẹ̀mọye tó jẹ́ criminal ń fi ẹ̀mọye àwọn criminal tí wọ́n ń fẹ́ ní sàfàrà. Nígbà tó jẹ́ kí ni náà sì ń tẹ́lá wo gba àwọn big man bá táwọn ìyàwó àwọn big man lọ sí fún ìjà kò sẹ́ńtọ̀ kan tó ń lè jà tó ń La ilaha illallah. Wọ́n dẹ̀ láwọn ń ṣe ṣàríà. bọ́ ṣe yá Àwọn ìyàwó ọlọ́lá àwọn èyí sì lo hijab. mẹ́nu pátá Mm. àwọn tó wá pọ̀ tó ń jà láyé àwọn máa dé lórí ìtumọ̀. Political hijab ni. Political ṣàríà làwọn ń ṣe. tó wá náà tó máa ń tẹ̀ tó ń tẹ̀ sí i. Political ṣàríà ni. La La ilaha illallah. Wọ́n kàn kọ́ obìnrin bó ṣe wù wọ́n. La ilaha illallah. tó Ọlọ́run á ṣàlékún dáadáa fún wa jazakumullahu khair. Òun náà tún nìyẹn wọ́n ní bí lárúbáwá ṣe rí yẹn náà làwọn haúsá náà rí. Sọ Ọlọ́run dákun kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ a máa fi eléyìí ṣe ìlọ lálẹ́ aṣàdúrà fún gbogbo àwọn tá àti láǹfààní àti dárúkọ afáwa Aláyìndé Kudus Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín gbogbo àwọn afáwa tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run bá wa ṣíjú àánú wò bàbá wa Fadilatu Sheikh Dr. Abdulawwal Isa láti Sudan Ọlọ́run bá mi ṣíjú àánú wò kó bá wa dáadáa fún wọn. Assalamu alaikum. aleykum salam. Naam. Gbogbo afront ni o. Èmi náà ti rí bẹ́ẹ̀. àwọn àfáà yẹn sọ yẹn. Naam. ọ̀kan tó bẹ̀rẹ̀ tẹ́ tó gbàgbé obìnrin wọn lọ mọ́sáàsì kódà ló mọ́sáàsì ayé obìnrin kò kì í sábà sí. Dáadáa bó amọ̀ yẹn dáadáa. nínú àwọn ìlú yẹn èyí ń gan ló tún mú mi go àwọn. Kódà ọ̀pọ̀ àwọn obìnrin wọn ní ìsìn wọn èé kírun ó dẹ̀ ń jẹ́ wàhálà fún wọn gan. wéè kírun ìlàjọ sí ni wọ́n tún ṣàṣẹ́wó ju nǹkan mi lọ. La ilaha illallah. ẹjẹ́ amẹ́nu kó mẹ́. aṣáàrí ń táwọn ọmọ wa tí wọ́n kó lọ sọ̀rọ̀ rí tí wọ́n ń fojú wọn rí láwọn aburú àti bàjẹ́ Ọlọ́run bá wa dá Nàìjíríà padà sípò ni àwọn tí wọ́n jó lórí wa Ọlọ́run bá wa kó sí wọn lẹ́mìí kán lè bá wa tún lu ìṣe torí àwọn náà ń jẹ́ kí ìnira lọ mú àwọn ọmọ ìlú lókèrè sòtí ìbá sí yẹn kí lèèyàn ń wá lọ tí ó wà lọ́mọ ṣerú nílùú
Ah, ẹ́ kò séèyàn kan lára wọn. ọlọ́run á ṣíjú àánú wò wá àwọn náà ní ká lọ́ máa dàlú wa rúbà yìí tán fún wa lówó ọlọ́run á ṣíjú àánú wò jazakumullahu khair bàbá dáadáa salamu alaikum afáwa ifkal asibi ọlọ́run bá wa ṣíjú àánú wa ẹnjìníà jẹ́ a máa fi eléyìí ṣe lọ so kálí tètè délé ọlọ́run bá wa ṣíjú àánú wò insha Allahu ta'ala gbogbo àwa tí ọlọ́run bá fún ní agbára láti bá wa ran ètò yìí lọ́wọ́ ká ràn án lọ́wọ́ ọlọ́run ó ran àwa náà lọ́wọ́ lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run ò ní fẹ́ nìkan kan wálẹ̀ afáwa alẹ́ òye ọlọ́run bá wa ṣe dáadáa fún yín a tètè rí yín lálẹ́ àrí pé programu pọ̀ àrí pé programu pọ̀ lálẹ́ yìí ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó ṣe dáadáa fún yín kó sì ṣe dáadáa fún wa náà kó mọ́ fún wa náà lẹ́ o lọ́la la ilaha illallah gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣe láàrin àwọn mùsùlùmí ọlọ́run dákun bá wa pẹ̀tù sí kó bá wa yanjú ẹ̀ o mọ́ dàwárù o ọlọ́run mọ́ fi wálẹ̀ o àfọwọ́ Abdulkadir Murtala ọlọ́run bá wa ṣíjú àánú ẹ̀yin náà o kó bá wa ṣe gbogbo ẹni tó wà lórí ètò tí mi ò rántí dárúkọ yín ọlọ́run mọ̀ yín ó mọ ilé yín ó mọ̀ náà yín ó sì mọ̀ yín délédélé yín tẹ́ ń fẹ́ ọlọ́run bá wa ṣe fún yín àwa tá a ti bímọ ọlọ́run mọ́ fi wọn pa wá lẹ́kún àwa tá a ń béèrè lọ́dọ̀ ọlọ́run dákun fi ta wá lọ́rẹ́ o kó sì jọ ọmọ àlùbáríkà ọmọ àdùnnú àwa tá a ti níwèé ìgbélu ọlọ́run mọ́ gbà lọ́wọ́ àwa tá a ti ní ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa gbogbo ibi tá a bá wà ọlọ́run dákun jẹ́ kádàrá wa bá bẹ̀ mu wàlà haúlá wàlà quwwata illa biyaki ya awwalal awwalin wa ya akhiral akhirin ya dhal quwwatil matin ya rahimal masakin wa ya rahamar rahimin ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك أفا جالو نبو أشهد أفينا أجا بكريمي أولمبا مشيدا دافين أجا رامدي أولمبا مشيدا دافين أولمبا مشيدا دافين ولا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته ẹni lẹ́rù ẹrú tó lẹ́rù ẹni lára lẹ́mí tó jọba ara ẹ má tẹ̀sùn àwọn lásán kọ́ àwọn erin ò ṣe é mú fìbora ẹ̀dá púpọ̀ tí ọlọ́lá dá ọmọ ádámọ̀ sá ló jọba wọn ọmọ ádámọ̀ ṣe wájọba tó ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ọba jọba lọ ó ní mímọ́ lọ́ba lórí ayé ó ní mímọ́ lọ́ba lórí ayé. Àyìnlá Adésànyà ṣàdúrà fẹ́yìn náà. Ẹ̀gàn kúrò ọba tó dá wọn gan bí wọ́n ṣe fàárí mọ rírì wọn ò mọ náwó láì fìlà àríjì. Ọlọ́run mi mo dúpẹ́ Ọlọ́run mi mo dúpẹ́.